Eru Jeje Ni Won, Eru Jeje, Eru Jeje Ni Won, Eru Jeje, Eru Jeje Ni Won, Eru Jeje Ni Won, Eru Jeje Ni Won, Eru Jeje Ni Won. Yetunde, wow. Sure, okay. Sure, do you pay more pay to our belly? I declare or but your mother to shall I? In fact, for about 3 weeks, not for admitted to hospital. Oh, why admitted to hospital? For 3 weeks? Honestly. Oh, monsieur, as we about more concern. Yetunde. Egbe ti regbe ja parapọ̀ ká padà sẹ́sẹ̀ wa ro nígbà tó yẹ pé wọn ò tí ìbímọ mi èmi náà tí ìyá pé kí ló dé tí a ṣe parapọ̀ ká bí wọn kọ sí. Dùn ṣé nǹkan tó ṣe pè mí wá síbí báyìí nìyẹn ló ṣe pè mí wá síbí kí wá jókòó dé ló waste time mi síbí báyìí tèmi rò pé ọ̀rọ̀ ọmọ welfare àwọn ọmọ ló fẹ́ sọ pa wọ́n bá mi sọ sí pé bẹ́ẹ̀ mi àti ẹ ṣe máa rí kàlà tó lọ́jọ́ tó yọ náà. Ṣé what to call babaláwo àbí mi tí ẹ mọ̀ bí tó ló ti lọ wò ń gbà yẹn náà tó sọ pé future èmi àti ẹ ò bára mu níbo ni bàbá yẹn wà. Olórí burúkú babaláwo kan ni òun ló fẹ́ dalé mi rú. Olódàlí ẹrú ó máa ga o owó lọ sí yàrá bá gbé ìṣọlẹ kéékèèké gan á máa gorí èèyàn èmi ò tí ì bímọ òun náà tí ì bímọ èmi ọmọ kan wà fẹ́mi ń sìn òun náà lọ́mọ kan so ká wá wà together ká wá túṣẹ̀ ṣó máa wo mìíràn láàárọ̀. máa wo mìíràn ọmọdé máa ń gbàdúrà pàápàá. òun gbàdúrà ọlọ́run ò gbàdúrà ẹ̀ ọlọ́run kì í gbàdúrà ẹ̀ tí ò bá ṣe bẹ́ẹ̀ ni ó wá bí wáyé ló jóná Yétúndé wo ló rò pé jókòó síwájú ẹ̀ náà ṣé Yétúndé àtijọ́ yìí ló rò pé jókòó síwájú ẹ̀ wo Yétúndé ti yàtọ̀ torí pé tó ò bá ríran tó ju ẹ̀fọ́ lágbárí ẹ̀ tí wò ó rè rò tó ní gọ́mṣọ̀ láti rò ipe Yétúndé yóò ń ṣe ìwọ fẹ́ máa jóná báwo ló ṣe fẹ́ máa ṣe iná no I don't know o máa imagine things ó dẹ̀ pé wàá kọ́ jókòó wàá máa imagine okay Yétúndé rèé èmi rèé máa àjọ wà together àbí kó tún mi mọ bó ṣe lè ṣe báwo ló lè ṣe. Yétúndé Ọlọ́run ti gbàdúrà ẹ̀sẹ̀ tá bá bímọ ń sìn àdúrà ẹ ti gbà kò sí irú àrà tá a lè dá pẹ̀lú ẹ. a kò ní dá fún ẹ kò ní dá fún ẹ o ní mo sọ fún ẹ yẹn ìwọ lórí tèmi mi ti ẹ̀ lè ro ìwọ máa gorí tèmi kémi àti ẹ wàá dé pé wàá tún fún mi lóyún mi ò rí irú ẹ ìwọ máa gorí mi tíyàn ṣé òun wo ni ṣé bí ti ẹ mọ̀ ṣé naked ni àbá wọṣọ àwa ń ṣe pọ̀ àwa lóyún àwa bímọ ni wọ́n rò pé wọ́n bẹ́ẹ̀ máa plan life fún mi. Yétúndé jọ torí Ọlọ́run má ṣe báyìí. bí ṣe wú ẹ̀ tó kúnlẹ̀ yẹn tí wọ́n gbé sí pé yẹn máa mú ẹni. Yétúndé rántí ọjọ́ àárọ̀ wa. kò ní dá fọ́jọ́ àárọ̀ yẹn mo sọ fún ẹ kò ní dá fọ́jọ́ àárọ̀ ìwọ rántí ọjọ́ àárọ̀ ni ọjọ́ àárọ̀ tí wọ́n lé èmi àtàwọn ọmọ jáde ọpẹ́lọpẹ́ Ọlọ́run sáàrí ibi sùn sí táàrin kiri tó lé èmi àtàwọn ọmọ méjì jáde ìgbé mi àti future wọ̀ bára mu ó wá bá mi ní sí pé kémi àti ẹ̀ka máa ṣe kí kò ní dá bí ṣé pé tó o bá dìde ni mo sọ fún ẹ yẹn máa pẹ́ ọlọ́pàá sí ẹ máa bá tiẹ̀ jẹ́ ó ti kúlẹ̀ síbẹ̀ jókòó sí dúró síbẹ̀ má bu àmọ́ àtẹ̀ wá bá sí kẹ́ dúró síbẹ̀ wọ́n dúró síbẹ̀ mo máa pe ọlọ́pàá sí ẹ ni mo lè sọ fún ẹ pé kò bọ́ta máa pe ọlọ́pàá fún ẹ sìn wà títa ni kọ́lọ́tì ọjọ́ àárọ̀ òṣìwò ni wò rántí ọjọ́ àárọ̀ gbà tó lé mi àtàwọn ọmọ méjì jáde wá bá mi sọ bullshit bíbá kọ́lọ́tì ẹdẹ o lè wá sí títì tán kò síbi tá máa la ayé olúwẹ̀ fẹ́ẹ̀ bàjẹ́ ọpẹ́lọpẹ́ Ọlọ́run wọ́n wá bọ́ sígbà yìí sí kémi rántí ọjọ́ àárọ̀ kémi ṣe ìwọ fẹ́ máa gorí àwọn kan àwọn yàláyà àwọn wò ló fẹ́ forí burúkú ló ṣe fọ́ọ̀tì. Who be this?
Wetin happen? Who be this? For my house. Ẹjọ́ ń bo láwa yìí. Ó wà ní Owerri. Owerri. Ìlú bàbá mi ló wà. Owerri mo dáràn. Mo ti dáràn ewo. Èkó lóhùn mà ni mo ti wà. Èkó ni mò ń gbé. Ẹjọ́ torí Ọlọ́run bàbá mi ẹjọ́. Ẹ ṣàṣàánú mi kẹ́ ṣe mí lóore. Oore kan péré ni mo ní ojú ló rojú ṣàánú. Inú mi ti ẹ̀dùpẹ́ gbọ́ Yorùbá. Bẹ́ ṣe ń sọ Yorùbá ẹ̀ náà. Inú mi dùn torí ẹ lè gbọ́ tèmi dáadáa. Ẹjọ́ ẹ kàn ra yá mi ní 30,000 naira. Kí n fi wọ plane padà sí Èkó tí mo ti wá ojú ò mà ní tì yín. Ó mà ná ya o. Tó jẹ́ pé wèrè ọwà lórí ó sọ fún mi pé kí n yẹ 30,000 naira. Níbo mo ti mú ẹ? Mo mọ bó ṣe wọlé. Ó sọ pé mo máa rí ajé. Ajé tó máa rí gùgàn ní eléyìí ó ti fi wù pé ajé ni mo ti gbogbo ilẹ̀kùn mọ́tì ó bó ṣe wọlé gòkò yọ ó bó ṣe surprise fún mi ó tún débi ó tún sọ pé máa yẹ 30,000 naira. Bàbá Ìbò ẹ má bínú ẹ gbédè àmì ẹgbẹ́kè ẹni bóyá orí mi yá àbí mo yá wèrè bí ìyá wèrè ṣé bí ẹgbẹ́dẹ yìí lẹ́ ń dá mi padà dáhùn padà ní Yorùbá yìí inú mi dùn pé tiẹ̀ gbọ́ a ní 30,000 ẹjọ́ ẹ ṣáàjà mi kí n fi wọ mọ́tò padà. Báwo mo ṣe fẹ́ padà sẹ́kọ̀ọ́ mo ti tẹ́ báyìí o ṣé màmá rìn màmá bẹ mọ́tò ni àbí màmá gbágun agbégilódò ṣé màmá sáré tẹ̀lé mọ́tò ni ẹjọ́ torí Ọlọ́run. Tí n bá yẹ 30,000 naira báwo mo ṣe máa gbà náà wọ ẹ. iye iṣẹ́ àjà mi inú tẹ́ bá yá mi máa fi interest sí i. wọ́ mo ti gbé kọrí gbogbo tọ́sí pé mugun mo ò ṣe mugun tó o bá mọ̀ ọ́ mọ̀ ń ṣe wọ́ gbogbo ètò ṣe wà lẹ̀ lọ ṣe ọ ní pé mo wò kẹ́ mo wọ́ gbogbo ẹ̀ mo rò pé sí mi ọjà bí ẹ̀bẹ̀ lọ́ọ́ gbọ̀ wọlé mo ò mú ẹ mo ò dé mú ẹ nìyẹn tí mo fún ẹ 30,000 interest wọ ló máa fi sí. iye iṣẹ́ àjà mi inú tẹ́ bá yá mi máa fi interest sí i. Bàbá Ìbò bẹ́ẹ̀ tí yín o. mo ò mú ẹ. Mo rò pé ìmọ̀ mi àmì mi á gba akọ àdírẹ́sì yín báyìí ẹ̀yẹ fún mi lákàntì nọ́mbà yín tẹ́ bá ti yá mi fún mi ní àkàntì nọ́mbà yín máa san sí tí bá ti dé kò. mo mú ẹ condition tó tún gbé mi ọ yà mí ẹnu ọ tún orí bẹ́ẹ̀dì tí mo sùn lọ tún wà. Ẹ má bì ẹjẹ ń bọ́lẹ̀ lórí bẹ́ẹ̀ ẹjẹ ń bọ́lẹ̀ lórí bẹ́ẹ̀ ẹ kàn ṣá ẹjọ ẹ fún mi báwo mo ti fẹ́ padà báwo ni mo ti bá padà sẹ́kọ̀ọ́ gbé àfìgbà tí mo tẹ́ padà ìfura lógún àgbà ẹrù jẹ ni wọ́n láyé ká má fúnra ẹrù jẹjẹ láyé gbà ó ayé yìí lọ ohun gbogbo wa dópin ká má fúnra ẹrù jẹjẹ láyé gbà ó ayé yìí lọ ohun gbogbo wa dópin. Yétúndé orí ìrònú iná ló ṣe wá ìbínú tó bí lánàá yẹn ti pọ̀ jù ó sì pọ̀ jù sí bàbá yẹmi sí Ọlọ́run ṣé mo pé ọ̀rẹ́ burúkú ni ìwọ ṣá ọ̀rọ̀ tèmi sọ sí bàbá ti pọ̀ jù wọ́n ṣe bí wọn náà wà bẹ́ẹ̀ ṣé o láì tí ẹ̀ ìwọ́gbọ́n kan tí bàbá ní ká ṣe kémi mú ọmọ tèmi ọmọ kan tó kù kan tó fún èṣù wọn àbí kí ni wọ́n náà fẹ́ fún yẹn o wá lébi ti bínú jù èmi bínú jù yẹmi sí jọ má máa bá mi sọ̀rọ̀ ẹ̀ mọ́ má máa bá mi sọ̀rọ̀ ẹ̀ mọ́ ṣé wọ́n lè gbàrú ẹ̀ ni. mi tún lè yẹ kí n sọ nǹkan fún ẹ sórí nǹkan tí bàbá sọ̀rọ̀ la máa padà ṣe ní choice. ayọ̀ ni èmi ò ní ṣe o èmi ò lè ṣe ni mo sọ fún ẹ yẹn mi ò ní ṣe. Ọlọ́run jẹ́ kẹ́ni tó ti ga kó dèrò lẹ̀ ẹni tó wà ní ayọ̀ kó wá dèrò bànújẹ́ wò ó òótọ́ ọ̀rọ̀ bí ìsọkúsọ ni ìwọ tí ẹ tún dà ẹlòmíì ọmọ 3 4 ló máa ń gbà lẹ́ẹ̀kan náà ṣé bí ó ṣe lẹ́yẹ kan lẹ̀ abẹ́ẹ̀sì fún ẹ̀kọ́ yìí ti ṣe nǹkan tí bàbá sọ. Yémi sí aláìdáàmà ni ẹ èèyàn burúkú mà ní ẹ ẹni tó bá rí tí ò bá sá sọ̀bì adónítọ̀ lẹ́sẹ̀ yìí tí ò bá ṣe bẹ́ẹ̀ kí mi mú ọmọ kan tó kù fún mi kí wá fún bàbá pé kó fi ṣe ètùtù àbí kí ló sọ àwọn kan ní 3 jọ torí Ọlọ́run o jọ torí Ọlọ́run èmi ò lè ṣe o èmi ò ṣàpàyàn. Yétúndé ìsìn ni mo jẹ́ ọ̀daràn lẹ̀ ìsìn ni mo jẹ́ ìkànnì ìdààmú ẹ wò ó tíyàn bá ń wá oore lọ́wọ́ èèyàn tíyàn bá sọ̀rọ̀ wọn ní kàlẹ̀ yàn tíyàn bá sọ àṣírí fọ́rẹ̀ wọn nínú ẹ̀ ti díjù nísìn mo wá tó ẹ sọ́nà mo sọ àṣírí fún ẹ ni mo ṣe wá jẹ́ ká ọ̀rẹ́ báyìí sìn ẹ Yétúndé èmi wá ni mi ò dá mọ́ báyìí. Yémi sí mo regret pọ̀ rẹ̀ mi nìyẹn mo regret pé ojú ọ̀rẹ́ mi aláìdáàkẹ́
tiẹ̀ ni ẹ ò kì í ṣe èèyàn ò kì í ṣe lẹ́yìn kó máa kà kúrò ní èèyàn ọ̀rẹ́ gidi ni mo pè é náà ní ìmọ̀ bó ṣe fẹ́ tì mí fẹ́ ṣù ìwọ ló kúkú kọ́ mi sí gbogbo òṣì ṣé mo sọ fún ṣé mo bẹ̀ẹ́ lọ́wọ́ ẹ̀ ni ṣé mo bẹ̀ẹ́ pé mo fẹ́ ṣògùn owó ni ṣé mo bẹ̀ẹ́ ni. nígbà tí ò ń jẹ tó ń ra gold tó ń wọṣọ tó ń ṣe yàmàyàmà tó ń ṣe yànfùyànfùn káàkiri ò rànjú o ìsìnlú àmọ̀ kìíní ìṣòro tó dámọ́ mo ṣáà ti sọ fún ẹ wọ́n ń jẹ wọ́n ránṣọ ò ṣe owó ẹ̀jẹ̀ olówó ẹ̀jẹ̀ aláìní tìjú wọ́n ṣògùn ọmọ kékeré ara ẹ̀ mi ò mẹ́ tó tiẹ̀ kọ́kọ́ tiẹ̀ sí wọ́ọ̀nù bẹ́ẹ̀ in the first place ó ṣògùn owó ṣọ́dá kọ́ máa bá wa gbọ́n ta owó ẹ̀jẹ̀ owó ikú owó àrùn gbàrọ̀ mi jẹ lẹ́rù tó bá tiẹ̀ máa hàn mí ṣó yẹ kó pa mí síbẹ̀ ó fẹ́ sọ mí dọ́ní òòrùn ṣó fẹ́ sọ mí dọ́ní òòrùn ni ọ̀rẹ́ òṣì ni ọ́ òun ṣèyàn gidi jẹ́ wá sọ fún ẹ̀ mọ̀jọ́ torí ọlọ́yẹ́ mi sí bí ṣe ń wo ẹ̀wọ́ lọ́wọ́ bá ẹni ilé ìkówó dáadáa mi fẹ́ rí ẹni báyìí jọ ọ̀rẹ́ mi àti ẹ̀ látẹ̀mí lọ okùn àti já gbàgbàgbàgbà mo regret pé mo mọ̀ ọ́ yẹ́ mi sí má wá sí ilé yìí náà o tó bá wá sílé mi ó máa dọ̀ràn ó máa dìjà ó dẹ̀ máa dogun ó ní ohun tó sọ fún ẹ yẹn. Yétúndé lẹ́nu ẹ̀ sí èmi kí n má wá sínú ilé tí àjọ̀gbà tó bẹ̀rẹ̀ ó dáa èmi á lọ òun mọ̀ tó bá yá Yétúndé ìwọ fúnra rẹ̀ wọ́n wá bẹ̀. èmi tí bá bá bẹ̀ kó pè mí lọ́ọ́ màlẹ́ èmi á bẹ̀ yẹ́nì sí máa lọ kúrò láyé láìsí mi olówó ẹ̀jẹ̀ yóò ṣì ọ̀rẹ́ àdánù yóò fò. yẹ́nì sí máa yé mi jẹ́ wọn náà ló kó ṣí ara ẹ̀ ló kó ṣí orí ẹ̀ ló kó bá mi ló bá yé mi jẹ́ báyìí. mami ẹ máa gbọ́ pé wọ́n ní ìjà ń bọ̀ mami ìjà ti dé báyìí o. a ní o ṣàlàyé nǹkan tó ṣẹlẹ̀. ṣàlàyé. ẹ̀rọ ti gbà tí dádì Adéjọkẹ́ lé èmi àtàwọn ọmọ jáde kúrò níbí kò sí nǹkan kan èmi àtàwọn ọmọ tá a ṣáà manage tá a ṣe bí mo ṣe wá rí ọ̀rẹ́ mi kan báyìí nìyẹn ló bá pè mí ló bá ní wàhálà tá a ṣe ti pọ̀ jù pé irú nǹkan báyìí wọ́n máa ń dọ́gbọ́n sí ni o pé òun máa mú mi lọ bì kan o mami jẹ́jẹ́ mi mo jókòó ló máa mú mi lọ sọ́dọ̀ bàbá kan pé tàbá wá débẹ̀ wọ́n máa dọ́gbọ́n sí ni gbàtàdé lọ́dọ̀ bàbá yẹn tó tọ́ bàbá yẹn ṣáà ṣe oríṣiríṣi lọ́rọ̀ kan ṣáà mami mo ṣe oògùn. ṣoògùn fowó àbí ẹ ṣoògùn abẹ́ṣẹ́ṣó. oògùn mo ṣoògùn pé kí o ṣoògùn pé oògùn fún owó. Olódùmarè o níbo lójú ẹ wà ó ṣẹ́ṣó. oògùn owó máa ní mo ṣe. ó yá mo ń gbọ́ tó kù. àtìgbà tí mo ti wá ṣoògùn owó ìgbà mi ó tọ́ owó yìí dé o àwọn kò wá sísì mi mọ́ oko mi ò balẹ̀ mọ́ bàbá ń bá rí wa ní wípé ètò wá ń ṣẹlẹ̀ sí mi lemọ́lemọ́ tí bá sùn lálẹ́ nínú yàrá mi tí bá máa jí mo lè bára mi ní bí àpàlọ̀ ibi tí mi ò mi ọkọ̀ kan rí màá kàn tí wọ́n máa jí láàárọ̀ ibẹ̀ ni máa jí sí má sùn nínú yàrá mi ńgbà mi máa kọ́ rí pé mo bára mi nínú ilé àwọn onílé ni ní yàrá ọkọ ọlọ́kọ àwọn ìyá bá dáwọ́ jọ̀dọ̀ bí wọ́n bá ẹ bára àzì mi àbí kò sí kó tó jù mí ò sí rí lórí pé mo ń sùn mo jí kiri ibi tí ó ti yẹ kí n bá tají lórí pé mo dé ṣògbé bábí ìgbà tí mo dé bá ṣògbé ṣe mo pé bàbá yìí sọ kọ̀ọ̀kan fún mi káni bàbá yẹn sọ fún mi pé nǹkan tó bá ṣẹlẹ̀ sí mi ní ṣe mo pé mi ò ní ṣe mi ò má ní ṣe kò sí èso kókó fún mi kò sọ fún mi pé tí bá ṣe o máa jájọ mi lójú o mo ti wá ṣe tó ti wá jájọ mi lójú ìgbà tí mo gbé ilé ìṣá ṣẹlẹ̀ má mi wà lọ sọ́dọ̀ bàbá yìí padà mo ní bàbá ẹ gbà mí o nǹkan báyìí ni mo máa rí o bàbá yìí báyìí ló dá ọmọ mélòó ni mo ní méjì ló bá ní àwọn máa fi kan ṣe ìtùtù yàrá àjọ tàbí màmí èmi tí ẹ ti wá rò wípé ó dáa pé
ó ní ó fẹ́ lò kàn. Ṣé mo gbọ́gbà tí mo wá sọ́dọ̀ yín last time ẹ̀ ń bi mí pé lẹ́yìn ìgbà tí Adéjọkẹ́ ṣaláìsí ẹ̀ ń bi mí pé ṣé problem wà tí mo ní àpò sí nǹkan kan pé lóòótọ́ problem wà mí kò sí nǹkan kan. Nígbà tí Adéjọkẹ́ ṣaláìsí ibi tí wọ́n pé òkè bóyá bàbá yẹn ló ti ṣe nǹkan tó lóun fẹ́ ṣe o pé bóyá ó ti fẹ́ bí ẹ̀dí nǹkan tó lóun fẹ́ dì o. Àfìgbà tí mo tún wá padà lọ sọ́dọ̀ bàbá ni bàbá wa sọ fẹ́mi wípé àwọn ò mọ̀ pa ikú Adéjọkẹ́ ipe àwọn ò tiẹ̀ mọ̀ bí tí kú ẹ̀ ti wá àti wípé dandandandan ọmọ kan tó kú o àfìgbà táwọn bá mú bá mi ní mo náà ti jẹ́ ní mo bá ti dárò ọmọ ti dárò ọmọ méjèèjì wọ́n bá Adéjọkẹ́ ti lọ wọ́n ti fẹ́ mú jáde sọ́nà wọ́n mi ẹgbàá ní mo ti dárò wọ́n mi ẹjọ́ ìṣàrò mi ò lẹ́tí wọ́n ti lè lọ bá o. Yétúndé. Àánú ṣe ní ni mo ṣe ní kó súnmọ́ bàbá. Má ṣe lóògùn márì ọ̀rẹ́ mi ṣòdẹ̀ gbọ́. Ẹrù jẹjẹ. Àṣé wa ló ń kọjú mi sọ̀rọ̀ alẹ́? Ìwọ ló lọ ṣàfọwọ́fà. Tọ́wọ́ tèmi kò tó ló ti lọ fi kọ̀ọ̀kan fà wá lẹ́yìn Yétúndé. Wà á rí gbogbo ohun tó dálẹ̀ báyìí sí. Ọmọdé ẹ pé kó dájẹ́. Ọmọdé ẹ pé jẹ́ ó dájẹ́. Wọ́n lọ mọ́rọ̀ kìdí pa ọmọ wa ni wọ́n gbé wá fún mi. Níbo ni màá rù sí? Níbo ni màá gbà? Mo bá sọ fún mi. Mo bá sọ fún mi pé wọ́n ti níbi tí wọ́n ti ṣe ìfọ́rọ̀ ilé tí ò kì í gba nǹkan lọ́wọ́ èèyàn. Ọ̀kàrẹ̀ ṣe ló bá tán síbẹ̀. Dá mi lóhùn, ṣé kò ju báwọn náà lọ? Òpùrọ́ ni ọ́, àtúrọ́ tàbí èlùbọ́ ni ọ́. Èyí ò ní pé ìwọ̀nba èyí tó sọ fún ìyá rẹ̀ pé ó ṣe mọ́nu. Ìyá wa, gbogbo ọ̀rọ̀ tọmọ yín sọ kalẹ̀ yìí ó mú lérèfé ni. Yóò sọ̀rọ̀ fún yín níbí ẹ kọ́ ha ẹ lànà ẹ̀ nílé pàdé. Ẹ béèrè lọ́wọ́ ọmọ yín wípé ọmọ àbúrò yín tẹ́ ẹ mú sọ́dọ̀ rẹ̀ tí ó pé ó sọnù ẹni ń bo lọmọ òun wà. Bó o lọmọ òun ṣe sọnù ibo lọmọ òun wà gan-an ẹni ó ṣàlàyé fún un. O ò gbọ́ nǹkan tí bàbá wí ni. Ọmọ tó sọ fún wa pé sọnù níbo ló wà? Lóòótọ́ ni ṣé ẹ rántí bàbá tí mo sọ fún yín pé wọ́n ṣe kinní yẹn fún mi. Bàbá yẹn ló sọ wípé ọmọ yẹn ni ká fi ṣètùtù. Wọ́n wá mú wọ́n fi ṣètùtù. Lẹ bá rán ọmọ níṣẹ́ tí ò fẹ́ jẹ́ lẹ rán lọ ṣáájú ilé ọ̀run. Bàbá ọmọ burúkú lọmọdé yìí ó ti bá balẹ̀ jẹ́ ìkànnì bàbá gbà mí. Ẹ tí ì gbọ́ nǹkan kan ẹ tí ì gbọ́ nǹkan ni ẹ yìí gbọ́ nǹkan yóò padà sọ nǹkan fún yín. Ó dẹ wá béèrè pé ìyá ọmọ ọ̀hún tá à ń wí tó jábúrò tí yín bó o ló ṣe rìn ẹ béèrè lọ́wọ́ rẹ̀. Yétúndé àbúrò mi tí báwo ló ṣe ṣe sí. Wò mí wò èmi tó ń wò yìí àrínúròde ni mí ọmọràn tí mo yún ìgbín nínú karahun jẹ́wọ́ o ilé ikú láti jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ jẹ́wọ́ ọ̀bùn kádàṣọrú ọ òkú ìfarapamọ́ fẹ́ni tí ó wẹ̀ bó o bá lè jẹ́wọ́ kò ní ṣàtúnṣe sọ̀rọ̀ tó bá wá jẹ́wọ́ fún ìyá rẹ̀ ibo làbúrò ìyá rẹ̀ wà. àǹtí dẹ̀ wá dẹ̀ bẹ̀rẹ̀ sí ní pariwo níjọ́ yẹn wọ́n ní àṣírí kan ti tú o èmi kan wọ́n á wò pé mo sọ fún àwọn bọ́ìsì pé kò má mú àṣàṣìbò tó yanjú wọn. ó fine in fact ní àná ó jẹ ó mu
ìgbà tó tún free láti sùn àwọn tó bẹ́ẹ̀ jù wọ́n ti bẹ́ẹ̀ tẹ̀ rẹ́dí ọ̀rẹ́dì. dákun bàbá ọkọ mi ṣe bí ọgbà ọlọ́pàá ló ní Bùkọ́lá wà. màmá tí n bá pè lágọ̀ọ́ ọlọ́pàá fún yín tí àgọ́ ọlọ́pàá bá wá sèwù fún Bùkọ́lá láti dúró n gbọ́dọ̀ kí ibi tó máa sèwù fún láti dúró ṣe rí ibi tó wà yìí ó sèwù bàjẹ́. Bùkọ́lá ṣé ẹ trust mi trust mi nìyẹn o. ó dà mo fẹ́ rí Bùkọ́lá. ó dà jẹ́ kí n bá yín pè simple. Bùkọ́lá 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 máa rí Bùkọ́lá ojú Bùkọ́lá. ilé ọ̀ṣọ́mọ mi obìnrin lọ́mọ tèmi. Bùkọ́lá tèmi obìnrin ni. ẹni sùúrù. màámi ṣé ẹ tún máa dènà àyàn ọmọ yàbẹ tún máa ní ẹ̀dọ̀ ọmọ yín mọ̀ ọmọ ni. mo dá ọmọ mi mọ̀ èmi kọ́ mọ bí ẹ̀ Bùkọ́lá lọ́mọ tèmi obìnrin ni. ok mi ò ṣe ọmọ yín ṣé bí ẹ ṣe wà iṣẹ́ ẹ̀ tó yà fún mi. mo tó bí ẹ lọ́mọ ṣùgbọ́n ọmọ tèmi ni mò ń wá Bùkọ́lá ni tèmi Bùkọ́lá ni mò ń wọ́n ní Bùkọ́lá wà mí Bùkọ́lá lè bá mi pè bọ́ọ̀ta. mo mọ̀ nǹkan tó ń ṣe wọn ṣe rí èmi náà mọ̀ mo fẹ́ wo bí o ṣe máa rí ní ọkàn yín ni mo ṣe mọ̀ jáde wá Bùkọ́lá wà ní báyìí. o ṣe ẹ bá kọ́ mi o ṣe. Bùkọ́lá Bùkọ́lá Bùkọ́lá. ilẹ̀. alákọ̀ wà lọ Bùkọ́lá lọ́rùn. bàbá ẹ má wò mí ràn wọ́n ló pa búrò mi ìwọ ló pa búrò mi bàbá ẹ má wò mí ràn ọmọ wò mí ràn ọmọdé ti tú ẹbí ó ti tẹ́bí bàbá ìṣàánú mi. lórí kíni lórí pé a fẹ́ ṣe ilé ayé a ṣe dúníyàn gbogbo ìgbà náà mọ̀ ń kọ́ lórin sí wa létí pé ilé ayé ilé asán ni kí ni tó mú wáyé nígbà tó ń bọ̀ nǹkan kan sì dá mi lójú nígbà tó o bá ń lọ bó ti lawọ́ rẹ̀ lẹ́rìí kò sí nǹkan kan tó mú lọ nǹkan ẹyọ kan lèmi mọ̀ pé ẹ̀dá ò mú wáyé tẹ̀dá mú padà sọ́run òun lè yín ẹnu rẹ̀ yìí kí ló wá dé kí ló dé tó wáyé mọ́yà ẹ̀ mú lé ayé kó bíi kí gbogbo lé ayé kó jẹ́ tiyín nìkan ó mà ṣe o kí ló dé tẹ̀yìn ń ronú pé ọjọ́ kan là á joyin àsìkò kan là á jàdò ìgbà kan ń bọ̀ tá a sùn tá a ní jítígi ó dilẹ̀ lẹ́yìn àsùnṣù jẹ́ ikú òpẹ́ ni à ń pè yóò sì pẹ́ ni tí ń pè ní. ẹ wo ìyá wa èmi ti gbọ́ gbogbo ohun tẹ́ ẹ bá wá àwa ó ṣe ohun tó lódùmarè rán wa iṣẹ́ tó bá àláwòrán àbí rán mi kí n wá jẹ́ lóde ayé àwa ó gbìyànjú àmọ́ ó kù ọ́ o ó sì kà dẹ́dà. ìyá wa ẹ rí lórí àlàyé yìí tó ṣe pé bóun bá sùn òun bára wọn níbi tóun ò rìn dé orí yín ti bá yín ṣe ẹ ti rìn ẹ ti kàwé orí ẹ̀rẹ́ bu tèmi ò fún yín òun rèé ṣe ẹ̀rẹ́ bu yìí bí ó bá lò ọtí ìbílẹ̀ ni kó mọ̀ fi lò kò níye ìgbà ó òun rèé lágbára Olódùmarè kò ní bára ẹ̀ níbi tí ò fẹ́ mọ́ àmọ́ ṣe é mọ̀ pé ẹ̀kọ̀ọ̀kan là ń yọ sẹ̀lẹ́kù bá a bá yọ méjì pọ̀ ní ṣòkòtò àmọ́ gbé ní ṣubú ni ẹ̀jẹ̀ á yanjú eléyìí tán kó tó di pé a ṣe àṣekágbá gbogbo ètò tó kù. àmọ́ tí mo fẹ́ kẹ́ ẹ mọ̀ náà lẹ́tì mọ́ ọmọ yín ni o òun lẹ́ni ọ̀hún òun la ìdá tó kó sínú ẹ̀dá tá a fi ń pèèyàn láláìdá òun ni. ìyá wa tó
ṣé kò lè dákun má bínú bàbá ṣé kò lè mú èmi gan-an náà ní tó ń ṣe. Olódùmarè yóò dárí gbogbo wa. mi ò. Èyí tẹ́ wíwù afẹ́fẹ́ tó fẹ́ tó ká ní láṣọ ní yàrá ni ẹni tó wọ tiẹ̀ sọ́rùn kó mọ́ ṣàfihàn. bàbá mi ẹ ṣé mo dúpẹ́ o ẹ ṣé o. iṣẹ́ ilé tó fẹ́ ṣe mi ìfẹ́ kó ní traces rárá. I don't want any traces. Traces? Mama, ó yẹ kí yẹ nǹkan, ó yẹ kí trust mi, ó yẹ kí jẹ́rìí mi pé mi ò ní ṣiṣẹ́ ààbò débi pé èèyàn kan máa wò mí pé ibi ìbàyìí ló ti wá ibẹ̀rẹ̀ ló gbà jáde. Èmi ò ń ṣe irú ẹ̀, ẹ máa ṣe fún yín perfectly ni. And then ẹ má jẹ́ kí n parọ́ fún yín. Ibo lẹ ti gbọ́ nínú ìtàn pé wọ́n trace River Niger. Èèyàn kan tó dánrọ́ ẹ̀ wò níjọ́ kìíní àná kò dédé ajé ọ̀nà tó fi bá lọ. Ọlọ́run ẹ gbàgbé bóyá ìṣẹ̀lẹ̀. Ó kéré gan máa ṣe fún yín tí ò ní sí ṣòro rárá. Ó ti ẹ̀ trust ẹ̀ náà. But mo fẹ́ pe àkíyèsí ẹ̀ sí iṣẹ́ tẹ́ fẹ́ ṣe yìí. Ẹni tẹ́ fẹ́ lọ bá alágbára èèyàn ni. Kí lẹ wí? Alágbára èèyàn gidi ni. Ọlọ́run rẹ̀ sẹ́sẹ́ ẹ ló fọ́ nísìnyí. Alágbára wájú ta ni. Ṣé èèyàn mọ̀ pé alágbára tó bá máa pa kìnìún ni ó máa lo àfẹ́rì. Àwọn tó lágbára jù lọ níjọ́ kìíní àná àwọn dàlẹ́nì wọ́n di jẹyẹpẹ̀ wọ́n ti di eru ẹ̀yẹn ṣàṣe kíni ẹ̀yẹn ṣe síté síbi tẹ́yìn bá ti wà tẹ́ bá ti gbọ́ gbọ́n tẹ́ bá ti ní àti wà látàn àbí mọ́ṣúárì kẹ́tì mọ̀ pé iṣẹ́ ti ṣe nìyẹn ó kéré gan nínú nǹkan tó wà nílẹ̀ yìí àmọ́ kọ̀ọ̀kan lẹ́yìn náà máa wá ṣe fún mi ṣe mọ̀ pé advance lẹ̀ fún wa but balance yẹn gangan ni kókó. báwo lè ṣe báyìí tí o ṣẹ̀ṣẹ̀ ń bá mi ṣiṣẹ́ yìí mo lè jẹ́ lówó ìwọ fúnra rẹ̀ mọ̀ bẹ́ẹ̀ tó bá ti parí iṣẹ́ balance ti wà lé. ọlá yìí pé ayé nídìí owó náà ló fà. kò sí problem ma transfer sí account immediately ni. o máa gbọ́ alert mi o ò ní gbọ́ tíntín wàá gbọ́ tíntín. èmi náà kọ́ ni pé kí n kọ wọlé wò ní because àwọn ayé gan nídìí owó. kò sí èrè àwọn bá kan máa fọ́n bóyá lè san láago kan sí kó lọ wọlé láago 5 rọ̀lẹ́ kébí dẹ̀ ti lọ pa ayé kú àwọn ayé má rí nǹkan kan bù sẹ́ni. máa jẹ́ kó yé wọn nítorí ayé ń kanjú lórí owó. And then gbogbo information tí mo fún ẹ gbogbo data yẹn ṣe o understand ẹ. data ìyẹn kéré ẹsẹ̀kẹsẹ̀ ni mo ti pè lọ́tún mo ti pè ló sì ń pẹ́ lọ síbẹ̀ ibo la fẹ́ bá wọlé ibo ló máa gbà jáde ibo gangan ló bìlì ìporí òun yìí ibo àsìkò gbàwó ló máa ń jáde àsìkò gbàwó ló máa ń wọlé gbogbo ẹ̀ lèmi ti mọ̀ kíkọ́ débẹ̀ ni kí n ṣe ìrọ̀rùn kò ní gbà mí ìṣẹ́jú 5. àmọ́ ẹ ṣe bó ṣe wù mí lọ́wọ́. Jẹ́ mo mojú yìí. Mojú wa a ti wòye nínú ilé tẹ́lẹ̀ ọwá ní ẹwà. Rọra ń bẹ̀ wọn má fẹsẹ̀ gbọ́n palamba. Kò sí wàhálà tọ̀. Ṣé ò le? Kọ́dà tẹ wá táwa bá yín fún náà kò ń ṣe nǹkan tó le dandan yàbí. Kò burú ọ̀dà èmi náà lè rí ẹni bá ti rí mi ti rógùn. mo gbé yàn bá ti rí yín orí yóò ṣà. Ẹ mọ̀ pé àwọn oníbàárà mi náà lójúwe mi ẹ̀ sónúlé. Ẹ jẹ́ ká sọ ń bí báyìí àbọ̀rọ̀ máa lọ tó àga bí ìgbà tí wọ́n ṣe pàdé mọ̀lẹ́bí ẹ̀ kò bójú mu. ọ̀rọ̀ ta fẹ́ sọ náà kò ń ṣe ọ̀rọ̀ kan tó lè dán idán. níwájú ta ni ìjà kú ara pa wájú ọmọ àfún yọyọ ta ló jọ máa pé níwájú ọmọ àfún àlọ. dáhùn. o jẹ lóògùn ọbẹ. kí ẹ ti. Ti kàn mí pa ọ́. Ẹran tí mo mú wá bàbá mi ò mẹ́ran wá. Wọ́n mẹ́ran wá. Bàbá èmi ní mẹ́ran wá sọ́dọ̀ yìí. Ìtúndé kọ́. Mi mẹ́ran tẹ́ ń sọ. Tó sì jẹ́ pé oore ló ṣe. Mi mẹ́ran wá. Oore ló ṣe ṣe yín o. Oore ló ṣe ṣe yín o.
Bàbá! 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 Eru Jeje ni won, ó dẹ̀rù jẹjẹ oho Eru Jeje, ẹrù ní káfí máa gbáyé ká máa fura Eru Jeje láyé gbà ó. Irú àláwọ̀ lè lọ́sàn-án. Yetunde kí wọ́n fi jọra wọn. Hello. Kí ló ṣe bàbá? Ibo ló wà? Ta ni? Assassin. Kí ló ṣe fún wọn? Mo ti bá mo dárò. Àánú ṣe ní owó tèyí ṣọgbọ́n ọ̀gá. Ní ọ̀sán ni àwọn méjì kan wá wọn láwọn ń béèrè bàbá. Mo sì sọ fún wọn pé wọ́n wà lẹ́ǹkùlé. Ìgbà tí màá retí bàbá títí tí mi ò rí wọn mo ní kí n lọ wò wọ́n lẹ́ǹkùlé. Òkú bàbá mo bá ń bẹ̀ o. Ọlọ́run. Ìgbà tí mo sì wá wò pé táwa ni mo lè pè ẹ̀yin ni kọ́sítọ́mà àwọn tó jẹ́ òríjínà tí mo dẹ̀ mọ̀ dáadáa ìdí nìyẹn tí mo ṣe pè yín. Bàbá abájọ ọ̀dà ẹ wò ẹ kú ọ̀rọ̀ bàbá má tún padà wá rí yín ṣe sí gbọ́ má padà wá. Ẹrù lówó jẹ́ fún wa ọ̀rẹ́ mi jọ̀ọ́ má ṣe wúwo ẹrù mi lówó. Yétúndé apààyàn bọ́ọ̀tà bíbá yìí àṣírí ẹ̀ ti tú ṣùgbọ́n fẹ́ ti fẹ́ àti ní fùrọ̀ adìyẹ aṣápàyàn ni ẹ́ àṣírí ẹ̀ tó fẹ́ gbégbá lélẹ̀ àṣírí ẹ̀ ti tú sí mi lọ́wọ́. Kí ló fariwo wàá mọ̀ pariwo tí mò ń pa kékeré ṣì ní ariwo tí mò ń pa yìí àṣírí ẹ̀ ti tú o àti ní fùrọ̀ adìyẹ apààyàn ni ẹ́ gbogbo bó ṣe pẹ́ babaláwo pátápátá gbogbo ẹ̀ ni mo ti gbọ́ láláàánú ẹ̀rọ ọmọbìnrin ó ń ṣèyàn gidi ṣọ́ọ́dún bá kúrò nínú ilé yìí báyìí sìn politician ni mò ń lọ mo wá sọ fún ọ pé apààyàn ni ẹ pé wà á tírí ẹ ti tún sí mi lọ pé mo wà á mẹ́wàá tó pààyàn máa sọ fún ọ bẹ́ẹ̀. tó bá dèdè police station jọ rántí sọ fún wọn wípé nínú ọmọ mẹ́ta tó bí o méjì ni wọn ó ti pa wọ́n dànù kó rántí sọ fún ọjọ́ ti gbá. story ní gbogbo òun yẹn kò sí nǹkan tó kún ẹ̀ níbẹ̀ àwọn ilé yìí wọ́n ló ṣe babaláwo ló pa má lọ sọ fún wọn ni ṣé lélẹ́rìí ni ọ̀lẹ́lẹ́rìí ọlọ́run wo ọ̀lẹ́lẹ́rìí. ọba ti débẹ̀ kó sọ fún pé mi mo pa babaláwo big deal tó bá lè ti débẹ̀ kí wọn náà dé sọ fún ọ pé nínú ọmọ mẹ́ta ọ̀ méjì ni mo fi ṣògùn owó wọn láì tí ìjùwọ́ níranù. Yétúndé ó bẹ̀ mí bàjẹ́ ó bẹ̀ mí àwọn kí wọn lórí ilẹ̀ yìí kò wà láyé ayé ni àjọ máa lọ ní àjọ máa lọ lẹ́yìn ṣó ti yé ẹ. olúwa yẹn sẹ́ẹ̀ kí ló jẹ́ if I go down we go down together àjùjọ lọ ní best thing to do àjọ lọ ní. ẹ̀yẹ yẹn àwa máa wọnú ẹ̀ àjọ máa ṣọ̀rẹ́ wa ní prison àwa máa ṣe ọ̀rẹ́ wa lọ ní prison. ọbẹ̀ mi ni wọ́n ọbẹ̀ ṣe wọ́n ni wọ́n ní àṣọ yà kó ìjà wẹ̀ lọ. ọlọ́pàá náà bẹ̀. yà kó ìjà wẹ̀ lọ. ọbẹ̀ ọjọ́ ṣe wọ́n. yà kó ìjà wẹ̀ lọ. yà kó ìjà wẹ̀ lọ. ìgbàgbọ́ máa ṣe wà kó ìgbàgbọ́ máa ṣe wà ń gbà. àpòrò àrẹ ìtì ẹ̀dá wọn ṣì ìtì ẹ̀dá wọn wà. ìwọ èmi ẹ̀ wá fi ẹ̀ báyìí ó ṣiṣẹ́ bẹ̀rẹ̀ ní. Eru Jeje ni won o, Eru Jeje ni won o, Eru Jeje. ẹ ṣe àdúgbò. àìmọ́ dúpẹ́ ara ẹni. a máa rí yín bá o ṣé kí ni tẹ́ ẹ ṣe fún wa níjọ́ tí èmi àti mọ́mì mi wá yẹn àjẹbìdán ni bàbá bí mo ṣe lò báyìí gbogbo nǹkan tó dẹ̀ ń ṣẹlẹ̀ sí mi gbogbo ẹ̀rí ẹ̀kọ́ bọ̀lẹ̀ báyìí. bó bá ti wá jẹ́ báwọn ká kọ́kọ́ dúpẹ́ lọ́wọ́ ọba mi òkè àdániwáyé òun ni ká kọ́ fọwọ́ ọpẹ́ fún ká wá dúpẹ́ lọ́wọ́ olúbíkin tó tún kọ́ jáwé ká dúpẹ́ lọ́wọ́ ọ̀sán ìbíkin tó wàgbò àdífá ńlá lẹ́ni àkọ́kọ́
tó kọ́ gbẹbọ wáyé bá a bá ti wá ṣèbá gbogbo àwọn wọ̀nyí ó di dandan gbogbo ìwé tá a bá ń já egbò tá a bá ń wà ó di dandan kó mọ̀ jẹ́ fún wa yóò sì mọ̀ jẹ́ fún wọn náà àwọn tá a dúpẹ́ lọ́wọ́ wọn nu èyí ṣàwà. bàbá ńjọ́ ta wá yẹn ẹ sọ wípé ẹ máa ṣe àṣekágbá gbogbo ètò yẹn fún wa àṣekágbá yẹn ni mo ti wá padà wá fún báyìí. kárí àṣekágbá òkú ìfọkànsí òkú àìgbàgbé èmi náà ti ń retí pé ó ti tó kó o wá ká wá ṣàṣekágbá àdàbá fòfẹ̀rẹ̀ atẹ́gùn táǹdì oníbiṣẹ́ bá ti ya iṣẹ́ yá náà nà bó bá yá kì í pẹ́ mọ́ ó rí awo ọjọ́ sí tó bẹ́ẹ̀ ó ṣe iṣẹ́ owó ọ̀hún awo yìí lèmi rẹ̀ láàfojú rinjú láàfojú kanra wa bó bá ṣe é ṣe bó bá lè wá mi wá dédé bó bá fẹ́ kí n wá òun wá dédé nítorí àwọn nǹkan tí wọ́n ó béèrè lọ́wọ́ awo yìí ohun tó fi tẹ́lẹ̀ àgbo iṣẹ́ tó ṣe fún ọ òun láti sọ fún mi nítorí iṣẹ́ tó ń wò yìí oríṣiríṣi ọ̀nà là ń gbà ṣe àmọ́ ohun tán bá fi ṣe òun là á fi pẹ̀rọ rẹ̀ bó bá ti wá sọ fún mi bá a bá ti pẹ̀rọ rẹ̀ ló bá tán ilé ayé rẹ̀ bá dẹ̀rọ̀ owó tó o ní bá dé owó tútù mìnìmìnì bí omi àfòwúrọ̀ pọ́n ó bá mọ̀ ń lọ́wọ́ lọ láì ní kọ̀sẹ̀ láì ní séwu ń bẹ̀ mọ́ ló bá tán. bàbá èyí tẹ́ ẹ tún béèrè yìí ó máa le díẹ̀ o bàbá. lọ́nà wo. bàbá ọjọ́ sí tí wọ́n bàbá yẹn ti ṣaláìsàn. àwọn ti kú ó rẹ̀ wàlẹ̀ àṣà àwọn ti rọrùn wọ́n ti gbáwòrè lé ẹsẹ̀ gìrìgìrì ti gbá lédì lọ́kọjá wọ́n gbáwo débùdé àti sùn ojú awo pé tó awo àjọjẹ lóríwé amú lóríwé o àti fojú sìn ọ́ àti padà lẹ́yìn rẹ̀ pàdé dílédé ọ̀run àmọ́ bó bá ṣe é pé wọ́n ń ṣàwo lọ́hùn kò mọ̀ bá wọn ṣe o ó mọ̀ ṣe o ó mọ̀ ṣe o ọmọ mi èyí tó wá kù rèé o nítorí bó bá yí níbìkan ibìkan là á darí rẹ̀ sí ó ṣeé ṣe ká wo ọ̀hún kó sọ ohun tó fi tẹ́lẹ̀ oru ọ̀hún àtàgbò fún ọ bó bá fi lè sọ fún ọ bí wọ́n bá mọ̀ tó o bá sọ fún mi àwa ò mọ̀ṣẹ́ tá a ṣe fún ọ ló bá parí. ó ń sọ nǹkan kan fún mi o àmọ́ gbogbo ìgbà tí bá ṣàti lọ síbẹ̀ ṣáá ó ní kíní kan tó máa ń bá sọ̀rọ̀ nínú yàrá wọn báyìí wọ́n máa ń pe kíní ẹ̀ wọ́n máa ṣáà máa kígbe ẹ̀rù jẹjẹ ẹ̀rù jẹjẹ ẹ̀rù jẹjẹ ẹ̀rù jẹjẹ ẹ̀rù jẹjẹ òun náà máa ń pè lé kíní ẹ̀ lórí wọn ò sọ nǹkan tó ń lò fún mi. irú ikú wo ló pa wo. ó rẹ̀ pé wọ́n ṣàìsàn ni ẹ má bínú mo ti rántí wọ́n ní wọ́n láwọn èèyàn kan ní wọ́n lọ lù wọ́n lọ pa wọ́n mọ́ inú ilé wọn. níwájú èmi aráyé rọrùn èmi ò lóògùn lẹ́yẹ ọ̀lẹ́yẹ lóògùn àbàdó wẹ́rẹ́wẹ́rẹ́ ńlẹ̀ ṣìgìdì lẹ́yìn ilẹ̀kùn mi arígbóngbó paná orí Yétúndé òpùrọ̀ ni ọ́ ọ̀dàlẹ̀ ni ọ́ ìkà ni ọ́ ìwọ ló pawó bẹ́ẹ̀ ni ìwọ ni àbí wọ̀gọ́ mo sì bí fún ọmọ ní aráyé rọrùn ni mí ṣé o wá rò pé ikú tó pa ládìyẹ ó tún padà pé léwúrẹ́ ni irú ikú tó o fi pawó kí ni ó fún mi ní ìdánilójú pé bí n bá ṣiṣẹ́ fún ọ ò ní lóru rẹ̀ fún mi náà. èmi ti gbọ́n àwa ò lè jẹ́ kíkú tó pa ládìyẹ tún padà pé léwúrẹ́ èèwọ̀ òrìṣà ikú tó pa ládìyẹ kò ní pé léwúrẹ́ láéláé. ǹdẹ́
wá ṣetán níyà rẹ̀ ò ní gbọ́ ìyá rẹ̀ ó gbọ́ gbogbo ẹ̀. ká má fura ẹrù jẹjẹ láyé gbà o ayé yìí lọ ohun gbogbo wa dópin ká má fura ẹrù jẹjẹ láyé gbà o. mi ò ní gbà o mi ò ní gbà o Yétúndé mi ò ní gbà o ẹni tó bá dúdú kì í pọ́dún ẹni tó bá àlàbà bò ń pọ́ṣù ó jẹ́ mi yára ayé ó jẹ́ mi lé ọ̀run gbogbo ọmọ tí wọ́n yé dé bá rí wọ́n ò ní lọ́dọ̀ sí ẹ o gbogbo ọmọ tí wọ́n yé dé bá rí wọ́n ò ní lọ́dọ̀ sí ẹ o ó jẹ́ yàrá mi lè ó ní jẹ́ yàrá wọn ẹ bí yàrá mi ṣe fojú sunkún mi lọ́dọ̀ máa fojú sunkún Yétúndé mi ò ní gbà o mi ò ní gbà o mi ò ní gbà o. ká má fura ẹrù jẹjẹ láyé gbà o ayé yìí lọ ohun gbogbo wa dópin ká má fura ẹrù jẹjẹ láyé gbà o ayé yìí lọ. Wàhálà wo ni we dey say? What nonsense is this? Kí ló dé náà? Kí ló dé? Búkì kí ló dé? Òde fi mí lẹ̀, Búkì fi mí lẹ̀ náà. Ó yẹ kó ti gbàgbé náà. Ó yẹ kó ti gbàgbé gbogbo eléyìí náà, Búkì yẹ. Irú wàhálà wo ni bí ìfún wọn? ẹrù jẹjẹ ni wọ́n òde wù mí ràn báwo mo ṣe lọ kúra mi sí gbogbo nonsense yìí. One problem to another. Kí ló dé? Ìjọ òní máa bọ́ nu eléyìí náà. ó ṣetán ó dàgbọ́n ọmọ ó ṣetán ó má dàgbọ́n ẹ wo aláìgbọràn sákíjokíjo ẹ̀san ń bẹ o àṣegbé ó sì o ohun tá a bá tó ṣe àwò kẹsàn. ọ̀rọ̀ ti sú mi pátápátá ṣé o mọ iye èèyàn tó ti kú sí ẹ lọ́rùn mo ní ṣọmọ àbúrò mi ọmọ ìyá mi àtọmọ ẹ̀ bẹ́ẹ̀ ló mú abẹ́kọ̀ wọ́n tún wá ní ìwọ ló tún wá ń di babaláwo wọ́n ní ìwọ ló tún pawó apààyàn ní ẹ bí mo ṣe ń wọ̀ yìí tí a ló tiẹ̀ kàn tálíkọ̀ bí mo ṣe ń wọ̀ yìí àfàìmọ̀ ló ní táwọn ọmọ mi àfàìmọ̀ ló ní táwọn ọmọ mi kó tó di pé mú mi ẹni kọ́kọ́ fojú ẹ̀rí máa bò nítorí ibi tó ti rí kò kàn mí bàbá ẹ̀ ló wá ń tà yẹn kó o bá bàjẹ́ lọ́wọ́ ẹ̀ èmi tí mo dẹ̀ bí ẹ náà rè o ò lè sọ pé o bá wà burúkú lọ́wọ́ mi ibi tó ti rí kò yé mi. Màmí babaláwo yẹn ni o ìgbà tó yẹ pé ó threaten life fún mi ìgbà tó threaten life fún mi ó ní òun máa pa Jáde Sọ́lá èmi dẹ̀ fi ṣe pé ẹ tó yára lògùn gbè mo dẹ̀ ní ká tètè kó má lọ pa Jáde Sọ́lá nǹkan tí mo ṣe náà nìyẹn mo fẹ́ kó pa Jáde Sọ́lá ni o. ìkànnì ẹ ẹni èèyàn jẹ lójú àṣé gbogbo àjẹ tó pọ̀ ọmọdé kọ́ ni wọ́n ń rí ẹ̀jẹ̀ lẹ́nu ìkànnì ẹ. mo ń bọ̀ hello Jáde Sọ́lá kí ló ṣe. kí ló ṣe. ó collapse yé ibo ló wà please ẹ ṣàgbé lọ sí sick bay I'm out of Lagos but I'm coming back to Lagos right now mo ti ń bọ̀ sí ẹ ṣá máa gbé lọ sí sick bay mo ń bọ̀. kí ló tún lọ ṣe báyìí kí ló ṣe yẹn báyìí. Jáde Sọ́lá wọn ló ṣubú wọn ló kọ̀ ṣubú ó ṣubú sílẹ̀ ó collapse. ṣọ́tọ̀ ọmọ sọ̀rọ̀ yẹn lẹ́yìn náà ọmọ sọ̀rọ̀ yẹn lẹ́yìn náà. Jáde Sọ́lá Jáde Sọ́lá nǹkan owó mi ṣá ò tí ẹ lè sọ̀rọ̀ nǹkan ṣáà wò mí owó mi can't even say a word kí ló dé Jáde
Òde dárí ẹ̀ṣẹ̀ mi jù. Dárí gbogbo ẹ̀ṣẹ̀ nílé mi jù ni mo mọ̀ pé mo ti ṣẹ̀ dànù. Dárí jì mí bá mi mọ̀ mi lára dáa. Ìyókù tó máa kù mí kù mí máa dárí jì mí máa ṣàánú mi. But madam, ṣebí wọ́n tó nínú wọ́ọ̀dù ẹ̀yin lẹ́bí. Èmi ni biological mom ẹ̀. Mú mi dè mí ni mo bí. Iṣẹ́ wo lẹ gbà gangan tí ẹ lè tó dá àwọn ọmọ yẹn tó fi dé pé nǹkan tó ń ṣe yẹn ó fi wọ̀ lára dé ibi tó wọ̀ lára dé yẹn. Dókítà, ẹ wo ṣe rí sickness ẹ̀ ó kàn bẹ̀rẹ̀ suddenly ni. Ó kàn bẹ̀rẹ̀ sí week náà ni kò tiẹ̀ yé mi mọ́. Anyway, ọmọ tí mo ń wò yẹn tá a fẹ́ save life rẹ̀ lóòótọ́ màá advice yín pé kẹ́ deposit 500,000. Oh, okay. Ó dàbí lójú pé tẹ́ bá lè deposit owó yẹn a máa try possible best wa. Ẹ ṣọ́ pé tí bá fi lówó yẹn ó máa wà okay. Lágbára Ọlọ́run because as a medical doctor iṣẹ́ tí mo kọ́ ni mo fi ní lójú pé ó máa get better. Pọ́ọ̀tì mi kẹ́ni ni pé 500,000 yẹn ẹ̀yin deposit ẹ̀ sí bíbá a máa ṣe àwọn test kan àtàwọn kọ̀ọ̀kan pẹ̀lú ẹ̀ dá mi lójú ààrẹ máa yá. Okay, no problem. Ẹ jẹ́ kí sáré lọ sínú mọ́tò máa lọ mú yẹn wá fún un. Ẹ fọ́ ni o ẹ má kó yẹn wá sí bíbá yìí o láti níbẹ̀ yẹn béèrè cashier ẹ̀yin deposit owó fún un tó bá ti confirm pé owó ti wọ̀ ọ̀dọ̀ wa ìlà bẹ̀rẹ̀ iṣẹ́. Ẹ má bínú mo ti so wà confused máa sọ sí ọ̀dọ̀ cashier rẹ̀. Ẹ ṣe gan-an mo appreciate ẹ ṣe dé kí sáré dé ìdí mọ́tò. Mo fẹ́ lọ sí hospital mo fẹ́ lọ check Desola. Mo fẹ́ lọ wo Desola lọ hospital. Báwo ti wà lára Desola o? Ó ti ń better. Ọlọ́run ṣe. Ìgbà tó ní ara ẹ̀ máa dá náà ló ń sọ fún mi. Èmi náà àdúrà kára ẹ̀ dá ni mò ń gbà kí àlàáfíà kó tó gbogbo oríkèéríkèé ara ẹ̀. Gbàtà ń béèrè lọ́wọ́ ẹ̀ tó ń sọ pára ẹ̀ ti yá. Ṣé orí ohun tó dá sílẹ̀ báyìí? Ṣé orí ohun tó dá sílẹ̀? Ó pé kú ó dájẹ́ ó pẹ́já ó dájẹ́ àárọ̀ gidi gbà ló wá pa pé wálé wá pa. Mo lè sọ fún ẹ wọ ọmọ ẹ. Oníṣègùn òun sọ pára ẹ̀yà rẹ̀ yá jẹ́ àfẹsẹ̀ létọ́ kínní yìí o jẹ́ àfẹsẹ̀ létọ́ ihun tó ṣe tó wù níwà yóò dá o kó dá o. Ẹsẹ̀ lékè dókítà sọ pé ó ti ń bẹ́tà àti wípé èmi gan ti fojú ara mi rí mo rí pé improvement ti ń wà. Ó ti ń dìde sókè ó ti ń jókòó sókè so kò ní ìdí ẹsẹ̀ ilé tẹ̀ ń sọ ìwọ̀n sí. Tó bá jẹ́ bẹ́ẹ̀ kó ya bẹ́tà ni o ẹbí wa yóò dẹ̀ gbọ́dọ̀ bàjẹ́ kó ya bẹ́tà ni. Kò burú kó bá mi kí ṣùgbọ́n tó bá ń lọ lọ́la èmi náà tẹ̀lé máa lọ fojú mi. Tó bá ọmọ tẹ bá fẹ́ jẹun oúnjẹ wà ní kitchen. Oh my God!
Désùlò mà ní kú Désùlò ní kú Ọlọ́run gbà mí má jẹ́ kó mọ mi kú má jẹ́ kó mọ mi kú. Bùkọ́lá ó yá ló dirọ̀ mọ́gì ìgbàgbé ló rọ̀ mọ́gì ìgbàgbé bí mo ṣe ń bẹ̀ sọ̀rọ̀ yìí o you are gone and you are gone forever. Désùlá ò ní kú ò ní kú. What time? Doctor. Hello, doctor. Hello, madam. Doctor ni. Ẹni? Madam, máa ní ìdí hospital mi o. Kí ló tún dé? Problem wà o. Bẹ́ẹ̀ ni. Lórí ọ̀rọ̀ ọmọ yìí yẹn ni. Ẹ wo, condition critical sí ni o. Okay, I'll be on my way right now, but ẹ jọ̀ọ́, gbogbo nǹkan tẹ́ bá lè ṣe, ẹ má jẹ́ kó mọ ikú mọ́ mi lọ́wọ́ dọ̀. Ẹ mọ̀ bó nìkan ló kù lọ́wọ́ mi. Mo fọlọ́ ọba bẹ̀yìn ni ẹ jọ̀ọ́, ẹ ṣàánú mi. Ẹ wo, abẹ́tàkà yóò sí mi, ká lè mọ kọ́ta máa ṣe sí. Mo ti gbọ́, mo ti ń bọ̀. I'm on my way right now. Èyí náà lè ní kí n máa lọ lé lánàá náà. Okay, mo ti ń bọ̀. I'm coming right here. Ẹ ṣé. Doctor, gbogbo nǹkan tí ẹni kì í ṣe pátá ni mo ti ṣe lórí ọmọdé yìí. Ẹni kì í san owó, mo ti san owó. 24 hours I'm here with her. Kí ló tún kù tẹ ẹni kì í ṣe tí mi ò tí ì ṣe? Doctor, kò sí improvement now. Kò sí láti jọ bí mo ṣe gbé wá síbí báyìí bẹ́ẹ̀ náà ló ṣe ṣe rí. Kí ló dé? Madam, bó ṣe ń yà yín lẹ́nu yẹn ló ń yà mí náà lẹ́nu. As a medical doctor, kí sọmọ yìí mi experience ẹ̀ rí. Ṣé kí n má tán yìí? Gbogbo test tó kí n ṣe ni mo ti ṣe fún. Ẹ wo, ọmọ yìí ò response to treatment. But ẹ̀yin lè assure mi pé màá wà okay now. Ẹ ló máa get better. Kó tó sọ fún mi nìyẹn now. Ẹ sọ pé màá wà okay. Mo dẹ̀ ti believe mi yín so much pé ó máa wà okay. Kí ló wá dé tí ò sí improvement? Ṣẹ́rí, àwa máa ń kí ọ ni. Ọlọ́run máa ń heal. Ẹ bá kí n tọ́ yín jẹ. Gẹ́gẹ́ bí ọmọ Yorùbá, mo kì í láti advice yín. Madam, màá advice yín pé kẹ́ tẹsẹ̀ lé bọ̀. Doctor, lẹ́nu yín. Ẹ má yẹ kó yà yín lẹ́nu. Ọmọ Yorùbá lèmi náà. So tí bá jẹ́ medical doctor kò mí pé kí n gbàgbé àṣà ìbílẹ̀ ilé wa. Ẹ lọ tẹsẹ̀ lé bọ̀. Ẹ gbọ́ Yorùbá pé tó bá. Àwo, má dáadáa. Dákun ràn mí lọ́wọ́. Àwo, bó o bá ti ẹ̀rọ tọjọ́ kan tí mo ṣe ọ́ lóore rí. Ro tó lódùmarè mọ́ mi lára. Ọmọ tó sì wò nílẹ̀ yìí kò gbọ́dọ̀ kú àwo. Ìkan lára mi ni bó bá ilé kú aṣọ mi ya. Má sọ ń de lékìsà àwo dákun gbà mí. Ìyá wa, kí ló dé? Ó kẹ́sẹ̀ sí mi lọ́rùn ni. Ọmọ yìí ò gbọ́dọ̀ kú. Ìyá tó bí sì ń pa gbogbo èèyàn. Ó ń pè ènìyàn bí ẹni pẹran. Ó ń pèèyàn bí ẹni padìẹ, ẹ̀mí èèyàn ò jọ lójú. Ọ̀bọ pa mẹ́fà nínú ọmọ mọ́làlú pàkan nú ọ̀bọ. Ẹ mọ̀ pé bó bá ṣe ń ṣe ni ọ̀bọ wò ni. Ẹ wá náà mọ tiyẹ̀ kankan ò gbọ́dọ̀ kú. Òun sì ti gbẹ̀mí rẹpẹtẹ. Kí ló dé? Wọn ò fẹ́ o. Àwo dákun jọ torí Olódùmarè mú ibọ̀. Má wo ti ẹ̀ṣẹ̀ ya rẹ̀. Kódà bí n bá ṣe ọ̀gàn má wẹ̀sẹ̀ mi. Olódùmarè ni ó sáàwò mọ́ ńlá. Má jẹ́ kọ́ ọmọ yìí ó lọ mọ́ ń lọ́wọ́. Olódùmarè tó dárúkọ òun ni wọ́n wò mọ́ lára. Wọ́n sì tún wo ọjọ́ kan ọ̀jọ̀gbọ́n, ọjọ́ kan ìpọ́njú. Wọ́n wo ọjọ́ kan tá a jọ fi ṣera wa lóore. Wọ́n wò mọ́ Yétúndé ọmọ rẹ̀ lára. Bí bẹ́ẹ̀ kọ́, èmi ti ní wọn ò fẹ́ rí lọ́dọ̀ mi mọ́ nítorí pé wọn ò fẹ́ kó fi tiyẹ̀ kó bá tèmi. Wọ́n sì tún wo ẹlẹ́dàá ọmọ rẹ̀ tó wà ńlẹ̀ yìí nítorí kò wù mí kọ́mọ ìṣe bẹ́ẹ̀ kó gbọ̀run alákejì lọ. Ó wáyé tiẹ̀ ni mo sì fẹ́ kó pẹ́ láyé kó wá jayé. Bí n bá ro ti Yétúndé ọmọ rẹ̀ mi ò ní jẹ́ wọlé rárá. Tó ìsìnkú ọ̀run ẹ̀dẹ̀yìnbọ̀ alátàrá ọ̀pàtàrá ọ̀pọ̀ eku a máa dìrọ̀ mẹ́ku ọ̀pọ̀ ẹyẹ a máa dìrọ̀ mẹ́yẹ ọ̀pá ẹja a máa dìrọ̀ mẹ́ja
aráyé lọ́run ní ń pè yín o ìsìnkú ọ̀run ẹ dẹ̀yìn bọ̀ ẹ súré tètè wá gbóhùn ẹnu mi mo pè yín ẹ jẹ́ mi ní ìhò tèmi yèyí ọmọ ní pọmọ ìrùkẹ̀rẹ̀ ní gbọmọ Ọ̀rúnmìlà bó bá ti rí ní kẹ́ ẹ wí fún mi aláìbọmọlẹ́rù kò mọ̀ lè rọ ẹ ṣáwò. ẹ káàbọ̀ ẹ kú rìn ọ̀rọ̀ ọmọ tí ń bẹ ńlẹ̀ yìí ni mo bá wà mo fẹ́ kẹ́ ẹ jèbù rẹ kẹ́ ẹ gbẹ́bẹ̀ kẹ́ ẹ dáríjì kẹ́ ẹ jẹ́ ó ráyé gbé. awo wọn ò jẹ́ kí n rí ayé gbé wọn ò jẹ́ kí n rájú ọ̀run wọn ò jẹ́ kí n sì yá mi wọn ò jẹ́ kí yá mi jẹun wọn mọ̀ òun ò ní rọmọ sí o kò ní rọmọ sí o. mo ṣe o. mo gbẹ̀san o mo gba ẹ̀san. bó bá tiẹ̀ wá gbẹ̀san ó ṣe dáríjì ọmọ tí ń bẹ ńlẹ̀ yìí ká wá nǹkan míì ká fi gbẹ̀san. èmi ò ní gbà o mi ò ní gbà o olódò dá mi ni wọ́n dà wọ́n. ogún ìjẹ́ dìgbòlugi àfẹ̀rẹ̀mọ̀jò kí lánú kàkà kókó òun ò gbọ́ lọ́ta mi èkúté ilé ò gbọ́dọ̀ jẹ́ kán rárá o ò ní gbẹ̀mí ọmọdé yìí. ń dáná àwọ̀ bó bá rí bẹ́ẹ̀ á fẹ̀mí rẹ̀ mi. á fẹ̀mí rẹ̀ mi o á fẹ̀mí rẹ̀ mi o á fẹ̀mí rẹ̀ mi o. fẹ̀mí rẹ̀ mi. ó ṣe ṣe kankan. ẹ fẹ́ ìyá ẹ̀gbọ́n táwọn wí. kí làwọn rúmọlẹ̀ yín wí bàbá kí làwọn rúmọlẹ̀ wí. etí rẹ̀ di ògbọ́n tèmi àtàwọn rúmọlẹ̀ ń sọ. àwọn etí mi ò dín wọn ò kàn gbọ́ ohun tẹ́ ń wí ni. o ò gbọ́dọ̀ gbọ́ òótọ́ ni èèwọ̀ òrìṣà mo mọ̀ọ́mọ̀ bí ọ ni nítorí kò yẹ kó o gbọ́ àmọ́ wá gbọ́ fọkàn rẹ balẹ̀ àìgbọ́ búburú lẹ́nu abọ́ rẹ̀ eré làwọn irúmọlẹ̀ fọ́ fọmọ yìí lẹ̀ mo ti ṣàforíjì fún Yétúndé ọmọ rẹ̀ mo wu ọlá Olódùmarè mo sì wọ láti ẹmọ lára ẹ fọmọ yìí lẹ̀ ara rẹ̀ ó yá àmọ́ bó bá di ní ọjọ́rọ̀ ẹ kàn sí mi o a lè mọ ohun ẹbọ àti èrò àtúkéṣù tára rẹ̀ ó fi yá lágbára àwọn òní ilẹ̀ ara rẹ̀ ó yá lágbára Olódùmarè ara rẹ̀ ó yá lágbára Ọ̀rúnmìlà bàrà àgbọnnìrè fún ara rẹ̀ ó yá ẹ káre ẹ filẹ̀ ẹ mọ̀ lọ ọ̀dà. ìjọlówó mi ò ní tẹ́ báyìí. olúwa yẹmísí. bàbá. èmi mọ́rán ni pé ọ má bínú pé ọ fẹ́ jẹ́ bí pàjáwìrì sọ rántí pé lọ́jọ́ sí ta ṣiṣẹ́ òun a ní lọ́dọọdún láwọn ṣètùtù rẹ̀ àkókò ètùtù ti pé o tó bá ṣàkíyèsí mo wá wò pé wá rántí ni àmì ara ò tiẹ̀ sọ wò lọ́jọ́ ìran ni sí ọ tí mo ní fi tó ọ létí nù. lóòótọ́ ni bàbá èmi náà rántí pé àsìkò ètùtù ti súnmọ́ àmọ́ èmi náà fẹ́ béèrè ìbéèrè kan lọ́wọ́ yín tó bá tiẹ̀ já sí pé bóyá mi ò láǹfààní àbí kò sáyè fún mi láti ṣe ètùtù yìí kí ló fẹ́ ṣẹlẹ̀ bàbá. ọ̀rọ̀ burúkú Elédùà ọmọọmọ jẹ́ ọ láǹfààní kí òun gbèsè lé bí ọmọ ejò yìí wò ó Yẹmisí ó léwu àkọ́kọ́ ọbẹ̀ ni pé ńgbàtọ̀ déyìn nísìn mọ́ kí ọmọ bó ní ilé ńkọ́ ọlá ńkọ́ owó ńkọ́ ọní ń bẹ ọ ti gbàgbé pé ọlá ọlọ Elédùà ò ní jẹ́ kọ́lá ó ṣe lọ nílé wa pàbàǹbàbà rẹ̀ ni pé a ní rí àjálù aburú tí ọ mẹ́mi lọ ó ṣe pàtàkì ṣọgbọ́n ìfẹ́ kó fi gún lágídí. ó dá bàbá ẹ ṣe ẹkú gbàgbọ́ mi màá tún máa yọjú sí mi. Yétúndé kí ló dé? Kò sí kankan. Mo ní kò sí kankan. Kí ló dé? Kí ló ṣẹlẹ̀? Atọ́kàn mo ti ń wò ẹ́
tó ronú lọ gbére. Àǹtí mi, I'm very fine. Mo ò kí ń ṣọmọ kékeré náà. Mo ní kankan ò ṣe mí. Kò sí nǹkan tó ṣẹlẹ̀. Wà ókè ṣẹ́gbọ́n. Tó bá ní kò sí nǹkan tó ṣẹlẹ̀ mo gbọ́ o. But ọmọ ẹ ní kò send owó school fees sóhun. O ò send ẹ̀. Èmi gangan mo tún nídìí owó. O ò tún dá mi lóhùn. O ń ṣe báyìí tẹ́lẹ̀. Kí ló ṣẹlẹ̀ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí? Tí ọmọ tí ẹni ń send owó ẹ má bínú. Tó máa tó next week máa send ẹ̀ sí yín. Then nípa tí yín náà máa sort it out. Wà ókè. Ṣé pé wàá send ẹ̀? O ṣe. But tẹ́nítìn bá ń ṣẹlẹ̀ sí ẹ, ó yẹ kó kọ́kọ́ sọ fún mi. Èmi làǹtí ẹ o. Èmi ló kù fún ẹ o. Kò rántí o. Ẹ má wọrẹ má jẹ́ kẹ́ gbọ́. Mo ti gbọ́. Mo ń jáde lọ. Ẹ ti kè é má pé. Okay. Eru jeje láyé gbà ọ́. Ayé ń lọ. Ìwọ́rọ̀ owó àpèkánukò. Ó ní nǹkan tí mo fẹ́ béèrè lọ́wọ́ yín. Ǹjẹ́ máa bẹ̀ yín pé kẹ́ má bínú tí bá sọ. Ẹ mọ oògùn àjò owó tí bàbá máa ń ṣe fún wa yẹn. Jẹ́ tí ẹ mọ̀ wọ́n kàn pa ẹ̀ rárá. Èmi ò mọ̀ kankan nípa ẹ̀ o. Ẹ mọ̀ pé iṣẹ́ bíríkìlà lèmi ń kọ́. Ọlọ́run jẹ́ kó tó mi jẹ àdúrà tí mò ń gbà nìyẹn. Mi ì mọ̀ kankan nípa ẹ̀ torí mi ò fojú sí i. Àmọ́ tẹ bá rántí pé mo ti bí yín gbà kan pé ṣe mọ̀ nípa iṣẹ́ bàbá ẹ̀dẹ̀lẹ̀ mọ̀ díẹ̀díẹ̀ nù ẹ̀. Nǹkan tí mo mọ̀ ń bẹ̀ ò ju ọ̀pá ẹ̀yìn agúnmujẹ̀dí alẹ́ afàtọ̀ torí àwọn ọ̀rẹ́ mi tó máa ń nídìí irú nǹkan bẹ́ẹ̀ yẹn mo ṣe máa ń bá wọn ṣe so mo mọ̀ nípa ìyẹn dáadáa lẹ́yìn yẹn. Bóyá kò yẹ yín nǹkan tí mo ń sọ ẹ mọ̀ àjò ajé tí bàbá máa ń ṣe fún wa as in oògùn owó ó ní àwọn ètùtù tá a máa ń ṣe lọ́dọọdún bóyá ẹ̀ mọ̀ wọn kàn pa ìtẹ̀lẹ̀ wa mi ṣe. Àǹtí mo ní mi ò mọ̀jọ pa ẹ̀yìn jẹ̀dí alẹ́ afàtọ̀ làkú ègbé oògùn àtọ̀sí mo tún mọ̀ nípa àtọ̀sí dáadáa tí àtọ̀sí bá múyàn mo mọ̀ nípa yẹn dáadáa tẹ bá léèyàn tátọ̀sí mú jẹ́ kí n gbọ́. Àǹtí ẹ má bínú o ṣé kò ń ṣe pé bóyá ó ní nǹkan míì. Àǹtí ṣé ìgbà tí mi ò wá mọ oògùn jẹ̀dí mi mọ̀jọ oògùn jẹ̀dí lọ ẹ wá ń sọ pé kí n wá gbé òjò kí n gbé fáìnà fún yín ẹ̀yin lẹ́mọ̀ jàre. Bàbá ẹ ṣé, bàbá ẹ ṣé, bàbá ẹ ṣé, bàbá ẹ ṣé mo dúpẹ́, bàbá ẹ ṣé mo dúpẹ́. Are you okay? Are you okay? I'm fine. Bàbá lẹ́ni tá a gbé wá síbí báyìí tí ò lè rìn tí ò lè jẹun ó máa rẹ́rìn sí mi. tí ò lájú. Èṣù bàbá rẹ̀. ṣíkí báyìí lára ike ti dá ẹ̀yìn àmú ń ṣe léègbín àrùn ò lè fọ̀dẹ rẹ̀ ṣe bùgbé mọ́. Olódùmarè ò wá ní kó àìsàn yìí kúrò lára rẹ̀ kó sórí tiwa ó di gbóréré ó dòkèrè ó dinú ìgbẹ́ kó lọ́ọ́ wọ̀ sí èrè gbogbo kó mọ wá wá àtúnrí láburú ńlẹ̀ yìí mọ́ aburú dòkèrè èrè ní tiwa ṣe láburú mọ́. Bàbá ìjọ ẹ má bínú. Hello? Mọ́mì. Mọ́mì. Ikú. Ẹ dákun kí ló ṣẹlẹ̀ ṣe sùúrù. Wọ́n ní mọ́mì mi. Wọ́n ní pé ó kú. Ìyá rẹ̀. Èèwọ̀ kò gbọ́dọ̀ kú. Èèwọ̀ òrìṣà irọ́ o. Ẹ tètè mọ lọlé báyìí. Bẹ́ẹ̀ bá tẹ̀lé lẹ́nu wọn kẹ́ ẹ mọ gbé wọn bọ̀. Ẹ mọ gbé wọn bọ̀. Kò gbọ́dọ̀ kú. Ikú bí ibò. Àbíamọ kú ọ̀rọ̀ ọmọ ẹ̀rí kò yé ara ọmọ rẹ̀ yá ṣé kò mọ̀ pé afẹ̀mí rẹ̀ nínú ìyá rẹ̀ ló kú ọ̀rọ̀ ọmọ ó rọ́jú kú ni ó rọ́jú dọ̀run Olódùmarè ó tẹ̀sáfẹ́fẹ́ rẹ̀
eléyìí ò mọ̀ pé afẹ̀mí rẹ̀ mí ni ẹ̀mí ìyá rẹ̀ tó bọ́ òun ló jẹ́ kí ara ọmọ rẹ̀ sùn. torí wípé owó wa tán ẹ wá ẹrú lówó jẹ́ fún. Màmí dé ṣe bẹ́ẹ̀ wọ́n lò abiyamọ tòótọ́. Màmí abiyamọ abọ̀já gbọ̀rọ̀gbọ̀rọ̀. Ọ̀rẹ́ mi àdúrà náà la máa gbà ọ̀rọ̀ wa tọpẹ́ ó jọpẹ́ lọ. Àwọn Yorùbá máa ń sọ wípé ká síwájú kó má kẹ́yìn kẹ́lẹ́yìn náà kó dẹ̀ má síwájú. Ó jẹ́ adúpẹ́ pàwọ́ alágbẹ̀yìn arúgbó wa. Àdúrà tí yóò bá ń gbà nìyẹn. Nǹkan tẹ́mi wá fẹ́ǹsì ni pé má rò ó kó dẹ̀ má bàrà jẹ́ o. Ṣó ti gbọ́ nǹkan tí máa sọ fún ẹ nìyẹn o. Àmọ́ ọ̀rẹ́ mi tí bá máa ṣe bẹ́rẹ̀ àmọ́ sí ó máa bá a. Irọ́ ni o. Aya mọ̀ pé yàn pàtàkì kan fẹ́ ṣe òkú ìyá ẹ̀. Má mọ̀ pé yàn jà kọ̀ọ̀kan fẹ́ ṣe òkú ìyá ẹ̀ nítorí wípé kí ni ọ̀rẹ́ mi máa ń ná owó. Àjọjọjọ mi fẹ́ ṣọdún owó. Àwọn ọ̀rẹ́ mọ̀ ní sórí aṣọ tá a máa mú. Switzerland ni o. Irọ́ ni mo ń sọ fún ẹ. ọ̀rẹ́ mi mo wà lẹ́yìn ẹ̀ bíi ké. Mo fẹ́ lọ sálọ̀m fún ẹ̀ṣọ́. Ẹ̀yin ọmọ ọ̀sìn yìí ṣá ẹ̀ bàjẹ́ ṣó máa ní òrì mi lórí ìjókòó. Ayọ̀ ti dín yín mú. Ṣé ó wà lọ́wọ́ ẹ̀? Yà ó wà lọ́rùn. Ok, mo ti gbọ́. Gbogbo jọ torí ọlọ́ ibi tó lọ yẹn tó bá ti ṣe inú ẹ̀ tán báyìí kó máa bọ̀ lé ni o. Mo wo táìmù fún ẹ. Ò ń ṣe tán, ò ń bọ̀ lé ni, ó gbọ́ mi. O ti gbọ́ ohun tí yẹ sọ. Ṣé fóònù ẹ wà lọ́wọ́ ẹ̀? Yà. Ṣé mo rẹ̀ ẹ̀ kẹ̀? Ṣé mo bá? Kí ni? Kí ló ṣe? Ó ní ìgbà tí ó. Tẹ́sánná kò gbé. Tẹ́sánná kò ṣe. Báwo wà níbẹ̀ báwo bàbá irú tí ìgbà tára ọmọ yìí ò yá ìjọsí ẹ̀yin náà lè sọ wípé ẹ̀mí ìyá mi náà máa fi ra tiẹ̀ padà màmá dẹ̀ ti lọ nìyẹn kí ló tún wá dé kí ló fẹ́ kí ló ṣẹlẹ̀ bàbá ẹjọ́ ẹ bá mi sọ̀rọ̀ ẹjọ́. Yétúndé èmi ò mọ ibi tí àbá kọ̀rọ̀ yàrá já sí báyìí o lóòótọ́ ni pé nígbà tí ọmọ rẹ yìí tí ó ń ṣàárẹ̀ níjọ́sí a béèrè lọ́wọ́ àwọn ọ̀rúnmọlẹ̀ wọ́n ní ẹ̀mí ọmọ tó gbà òun ló fẹ́ gbẹ̀mí rẹ̀ padà ipò fẹ́ fẹ̀mí rẹ̀ mi. òótọ́ ni wípé orí làásìgbò yìí náà ni ìyá rẹ̀ bá lọ tá a sì rò pé ara ọmọ ìyá ní tòótọ́ ohun tó rú mi lójú nù nígbà tó tún wá dé pé o tún gbọ́ ọmọ yìí wá padà tó tún ń ṣòjòjò àárẹ̀ eléyìí ló tún mú mi tọ̀ àwọn ọ̀rúnmọlẹ̀ lọ báyìí o àmọ́ ọ̀rọ̀ tó ṣojú ìlú ò farasin ohun tí àwọn ọ̀rúnmọlẹ̀ tí wọ́n ń béèrè ó kà mí láyà o. bàbá kí ló fẹ́ gbà tó bá jẹ́ owó ni bàbá owó wà èmi á fún wọn lówó anything tó bá fẹ́ bàbá any amount máa kọ check máa lọ sí bank máa lọ gbowó. ó kárí abiyamọ gbogbo rẹ̀ ni mo ti béèrè lọ́wọ́ àwọn ọ̀rúnmọlẹ̀ nínú ilé mo ní kódà bí wọ́n bá fẹ́ 100 màálù ò ṣetán tó fún wọn mo ní bó bá ṣe pé òdìndí erin ni wọ́n fẹ́ agbára rẹ̀ ká láti rà gbogbo rẹ̀ mo béèrè àwọn ọ̀rúnmọlẹ̀ ò gbéwúrẹ́ wọn ò gbàgùntàn wọn ò béèrè owó lọ́wọ́ rẹ̀. kó tó bá fẹ́ sọ fún mi máa fún wọn. wọ́n ní bá a bá pábánbámú á san bẹ́fà bá a sì bó dẹ̀mùdẹ̀mù á san bẹ́fà àwọn onílàákàyè wá ní ká kókó pa dẹ̀mùdẹ̀mù ká kókó san bẹ́fà òun ni o ohun tí wọ́n ń béèrè ẹ̀mí ni wọ́n ń béèrè wọ́n tún fẹ́ fẹ̀mí rẹ̀ mí. fẹ́fẹ́ mi rẹ̀ ó dá bàbá tí wọ́n bá ti sọ pé mi náà wọ́n fẹ́ gbà kó jọ ẹ bá mi bẹ̀ wọ́n kó má mú èmi ọmọ mi lọ èmi á fi tèmi rọ́pò
má fi tèmi rò pé àbí ìgbà tó wọ́n bá mẹ́mi ọmọ lọ gbogbo wàhálà tí mo tún wá ń ṣe ta ló fẹ́ jẹ́ bàbá ọlọ́mọ mẹ́ẹ̀ka ká ṣiṣẹ́ lásán ẹ sọ fún èmi kọ́ fi tèmi kọ́ mú ẹ̀mí tẹ ọ̀tọ̀dọ̀ tèmi kọ́ fi tòun sílẹ̀ bàbá ẹ jọ̀ọ́ ẹ bá mi bẹ̀ wọ́n. Yẹtúndé ṣé o mọ̀ pé níjọ́sí ọmọ ẹni tó pa òun ló béèrè ẹ̀mí tí ìyá rẹ̀ fi fẹ̀mí rẹ̀ lẹ̀ awo tó pa nísìn ó fẹ́ fẹ̀mí rẹ̀ mí ìyá ọmọ tó pa ó fẹ́ fẹ̀mí rẹ̀ mí ó túmọ̀ sí pé àwọn méjì tó kù wọ́n fẹ́ gba ẹ̀mí méjì. Bàbá ṣùgbọ́n èmi àti ọmọ yìí nìkan náà ló kù àwa méjì tá a kù rèé. ló já sí pé bó o bá fẹ̀mí rẹ̀ lẹ̀ kò pé kọ́mọ rẹ̀ ó mọ̀ kù bọ́mọ rẹ̀ bá fẹ̀mí rẹ̀ lẹ̀ kò pé kíwọ náà mọ̀ rọrùn ohun tí wọ́n ń wí ni pé wọ́n fẹ́ gba ẹ̀mí méjì lọ́wọ́ rẹ̀. Ẹ̀rù jẹjẹ láyé gbà ó ayé ń lọ gbogbo wa lópin ìwọ́rọ̀ owó àpẹkánukò kò sẹ́ni tí ó fẹ́ ní ọ máa bọ̀ lọ́dọ̀ mi ìsásán gbádùn yé wọn owó ṣì ní lọ́nà gan ni àìmọye ènìyàn tó dé lọ́wọ́ bá. Kí ni mo fẹ́ ṣe? Báwo ni mo ṣe wá fẹ́ rìn? Ìdè mọ̀ pé mo ti ṣe. Ibi fúnra mi mọ̀ pé mo ti dẹ́ṣẹ̀ sí wọn lọ́wọ́ ọba. Mo máa ṣe o. Mo máa dẹ́ṣẹ̀ o. Mo máa ti ṣe tó o. Ọgbọ́n mi jù tí ìdáríjì kò má jẹ́ kó wọ mí kú tí ìṣàánú fún mi Ọlọ́run ọmọ mọ̀ yìí lọ kó orí má tiẹ̀ wá dàbí ìjò tó kọjá lórí àpáta tí ò rí kí wá ní gbogbo kìràkìtà mi gan wá fẹ́ já sí wa kí ni gbogbo kìràkìtà mi wá fẹ́ dàgbà nítorí ọ̀nà. Kí ló lórí burúkú tún pè mí ńlá lórí burúkú odò ṣe tí àìjírí ẹni àìjí kò pè mí mú. Hello Yétúndé máa gbọ́ mi o bí mo ṣe máa sọ fún ẹ ní èní àrò má bá mi rọ̀ mọ́ ni Yétúndé ò tí rí bá ti ṣe mọ́ ò ní rọ́nà pé gbà bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ. Olórí burúkú nìwọ náà ò ní ṣoríire ò ní ṣàǹfààní ó máa ṣọ́kù ni olórí burúkú olóṣì ẹni nàìjíríà ẹni àìjíkò olórí burúkú onírádàràdà onírèdèrèdè. dóná ṣé wọ́n ń ṣe láàánú ni mo ṣe láàánú ni ṣé wọ́n ń ṣe lóore ni mo ṣe lóore wọ́n fẹ́ fi ti ṣe ọ́fẹ́ fi bá tèmi jẹ́ ó fẹ́ mú yàgò fẹ́ dà sínú gàrí fẹ́mi jẹ ọlọ́wọ́ ní fún ẹ̀ṣẹ̀ Yétúndé nínú ayé ẹ̀ mo ṣe wáyé òtún nínú aláàánú tó bá fi kú bẹ́ẹ̀ mo sọ fún ẹ. ayé ìwọ náà ò ní dá ayé ò ní dá kò ní dá fún ẹ kò ní dá fẹ́ kò ní yẹ kò ní ra gbá fún ẹ olóṣì olórí burúkú. dúró ṣé ọ̀rọ̀ tó bá tójú ẹni kún ṣé lè gbìyànjú lọ ni ní ìwọ ṣé wàá gbé mi lọ nílùú yìí ọ̀ lè gbé mi lọ màá gbé ẹ lọ màá dá inú wàá ṣọ̀ lọ bí òjò ni bẹ́ẹ̀ mo sọ fún ẹ. ìwọ ló kó tiẹ̀ bá mi jẹ́jẹ́ mi ni mo jókòó olóṣì olórí burúkú ní kí dédé wá kí jẹ́ ká lọ ṣe olóṣì tẹ́lú sọ̀rọ̀ ayé ẹ̀ máa bàjẹ́ ni ayé ẹ̀ máa bàjẹ́ ni wọ́n ṣàyè mi di rádaràdà rédèrèdè ọlọ́ọ̀ rádaràdà rédèrèdè ló máa gbẹ̀yìn ayé ẹ̀ bí mo lè ṣe ń sọ ìyá àrò ti rọ̀ mọ́ àrò ti rọ̀ mọ́ ò ní ṣàǹfààní ò ní ṣàǹfààní. àtijọ́ bẹ̀rẹ̀ ṣó ti gbọ́ olórí burúkú bá ṣàǹfààní bàbá ayé mi jẹ́. òní rí jẹ òní rí mú òní rí bá ti ṣe òní rọ́nà gbé gbà èmi ni mo sọ fún ẹ bẹ́ẹ̀. mo ṣe ń bẹ ìfọ̀ ìkárọ̀ dẹ̀ máa rọ̀ mọ́. kò ní dá fún oníṣòrire òní rí bá ti ṣe olóṣì. olóṣì olórí burúkú. Bébí mo jó ìwà àti tatu ni. Bí ṣe ń bọ̀ mo ti ń gbọ́hùn ẹ̀ lórí fóònù ìwà àti tatu ni. Lórí burúkú tí ó máa di ṣàǹfààní kan mà ló ń bá mi sọ̀rọ̀ lórí fóònù kẹ́. Ó tiẹ̀ fi tiẹ̀ lẹ̀ òun ló mọ orí burúkú tó bá.
kò sẹ́ni improvement lára ọmọ yìí tó pẹ̀lú. Désọlá ó ti ṣe ń kọ́ rèé ó ti tó Désọlá. Kò sí improvement rárá bákan náà ni bó ṣe wo bá fọ́ ọ̀kà rẹ̀. Pẹ̀lẹ́ ọkọ mi Ọlọ́run á kún fún lálàáfíà. Wo ọ̀rẹ́ mi mo ti rọ́nà àbáyọ o ìyẹn tẹ̀lé mi wá bẹ́ẹ̀ sọ. Àní mo ti rọ́nà àbáyọ. Ẹ kí la máa ṣe. Wòlíì kan wà kì í bá a tì ní bí ṣe dọ́dọ̀ ẹ̀ báyìí mo kàn sọ̀rọ̀ ọmọ yìí fún ni ló bá ní lágbára Ọlọ́run ká máa gbé bọ̀ lọ́dọ̀ òun wípé Ọlọ́run á gbàkóso so ó ti ní ká wá tó bá di láàárọ̀ là máa wá báyìí àjọ ọmọ náà lọ sàn. Orí mi ò jẹ́ òde ṣe jí ká kúkú máa lọ sí. A lè gbé lọ olùpọ̀jọ́ ti lọ ni òun náà ló dàárọ̀ ọ̀la fún mi àmọ́ mo fi ẹ́ lọ́kàn balẹ̀ pé tó bá di láàárọ̀ ọ̀la lágbára Ọlọ́run kọ́lọ́run ṣọ́ wa jọ̀la lọ à lọ síbẹ̀. Ṣé káwa jí wa bẹ́ẹ̀ lé. Àní kò ní í di wọ́n má wọ̀rí èmi á wá bá yín jẹ́ kílẹ̀ mọ́ díẹ̀ ṣó ti gbọ́ pẹ̀lẹ́ wọ́n náà wo bó ṣe kù kí ló ti wá lò fún báyìí ọ̀rẹ́ mi. Mo ṣàfihàn sí àná. Ó ga ọ Ọlọ́run àkúdáwọlé lágbára Ọlọ́run. Kò tó dá kó mọ̀ ètò gẹ́sẹ̀ mọ́ mi lọ́wọ́. Ọlọ́run tẹ̀ ní pápá. Ẹ jẹ́ kó mọ̀ gẹ́sẹ̀ ó fi lọ́wọ́ kí wá lè rè mí. Kí lè rè mí ọ̀rẹ́ mi kí lè rè mí máa jẹ́. Gbogbo wọn la máa jèrè lágbára Ọlọ́run wọ́n á dẹ̀ gbẹ̀yìn wá sí dáadáa a ní fojú sunkún kankan nínú wọn ọ̀rẹ́ mi má ké mọ́ o má ké mọ́ ìwọ náà ti rú o. Gbogbo ṣe kù má sunkún mọ́ Ọlọ́run á dáwọ́lé lágbára Ọlọ́run tá bá ti débẹ̀ mú nígbà gbogbo èṣù ilé ayé wọn Ọlọ́run ti bá wa fòpin sí. Èṣù mi dá lórí burúkú. Ní orúkọ Jésù lè ṣe ẹgbẹ́ àdúrà wọn. Kí ló dé ẹ̀ ń jalè onílé ẹ sì ń bo tiyín lẹ́yìn ṣé títorí àti lọ́lá ìṣá ẹ fẹ́ nípò ẹ fẹ́ jẹ́ èèyàn pàtàkì a kò wá yé yín ni kò sí nǹkan tá a kì í jẹ tí ò kì í tán àfọlá Ọlọ́run ọlá Ọlọ́run ni ò kì í tàn ẹ wá wò ẹ lọ́lá ṣe bí ọlá yìí ló ń yọ yín lẹ́nu yìí ẹ nípò ipò ló ń yọ yín lẹ́nu yìí ìdààmú dàbò wá bá yín kò síbi tẹ́ máa lọ arábìnrin kí ló dé kí ló sún yín síbẹ̀. Lágbà ìgbà ìmọ̀ ni ìgbà tó ṣẹlẹ̀ sí mi èmi ò dá nǹkan kan mọ̀ ni. Ó mà ṣe o. Ọ̀rẹ́ mi ó surprise mi o so ìwọ náà lè bá wọn burú wà burúkú báyìí inú máa jìn o. ìgbà ìmọ̀ náà lẹ máa ń parọ́ mọ́ ìgbà ìmọ̀ lẹ ń parọ́ mọ́ ok ládùúrú gbogbo ọkà tó ti ṣe ládùúrú àwọn ẹni ẹlẹ́ni tó ti pajayé tiẹ̀ ló kàn ẹ́ yìí o wọ́n ń sá gíjogíjo o ò fẹ́ kí tìrẹ kú ajá mọ́mọ́ tiẹ̀ fún lọ́mú ó mọ́ tó dù ọ̀yá kì í mọ́lẹ̀ ìkejì ọmọ yìí dà. ṣe rí láìfù mi ṣe rí ayé yín lóde má ṣe wẹ́ ẹ jẹ́ ká dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ara ọmọ ìyá yá eléyìí kò sí nǹkan kan tó máa ṣe rí ìjọ tẹ́ wà yìí ìjọ ìmọ́lẹ̀ òtítọ́ kò sí ogun tó lè gbé débi tí ò ní dìtẹ̀ mọ́lẹ̀ ṣó ti yé yín ẹ fọkàn yín balẹ̀ ṣùgbọ́n mi ò sọ ti yín o ṣùgbọ́n mo tẹ́ gbé débi ó dá mi lójú pé Ọlọ́run mi Ọlọ́run gbé mi sọ́lá aya Dáúdù Ọlọ́run kò ṣe ohun tì ní kò dẹ̀ ní ṣe tì láéláé ẹ fi ọkàn yín balẹ̀ ṣó ti yé yín ẹ fi ọmọ ìsílẹ̀ ń bí kó wà lábẹ́ ààbò ẹ̀yin ẹ máa lọ. Ẹ jọ̀ọ́ alàgbà kí lẹ lè bá ń ṣe sọ́rọ̀ ọ̀rẹ́ mi ẹ jọ̀ọ́. ṣíbí tọmọ lẹ gbé wá síbí. Bẹ́ẹ̀ni. kò sí tó máa ṣòun ẹ̀yin ẹ máa lọ ti yín. ara ẹ̀ ayá ẹ fílẹ̀ sábẹ́ àpò. Alàgbà èló ni ká wà fún yín báyìí. èmi kí n gba owó lọ́wọ́ yín owó ẹkún owó ẹ̀jẹ̀ owó ìbànújẹ́ Ọlọ́run ò ní jẹ́ ṣé ẹ rí inú ìjọ tẹ́ wà yìí mímọ́ lọ́lọ́run tiwa ẹ máa lọ. Ẹ ṣe jàre alàgbà ṣé wàá ṣáàdé jẹ́ á lọ jẹ́ á lọ jàre. Ó mà ṣe o ó mà ṣe o nítorí àti jayé nítorí àti lòkù èmi ó ṣiṣẹ́ tọ́lọ́run.
olúbíkin ìbà ọ̀sán ìbíkin olúbíkin ló kọjá ilé ayé ọ̀sán ìbíkin ló kọ́ wa bò lókè yẹpẹ̀ ajígbàpọ̀ òkun ló kọ́kọ́ mọ́ lọ fún wọn nígbà ìwáṣẹ̀ ẹ wò mí ibi àwílàdé yìí o. Olúwayẹmisí. Bàbá. Yétúndé. Bàbá. Ẹ ti dì kan náà látẹni lọ ẹ wò mí ẹ gbọ́dọ̀ bára yín jà ihun tí Yétúndé bá ṣe ó di dandan kó bọ́ lára mu ihun Yẹmisí bá ṣe fún ọ Yétúndé ó di dandan kó bọ́ lára mu ẹ wò mí ẹ má bára yín jà o ẹ má nira yín sínú o ẹ wo kòkò tí ń bẹ lọ́wọ́ yìí okùn ẹ̀mí ẹnì kọ̀ọ̀kan ni o ẹ pààrọ̀ ẹ̀ síra wọn ẹ ṣoríire yọ iye yín ẹ ní ṣubú dànù ẹ máa mọ̀ ọ́ ṣe. Yétúndé. Bàbá. Ìkòkò tí ń bẹ lọ́wọ́ rẹ yìí okùn ẹ̀mí Olúwayẹmisí ni o inú ò gbọdọ̀ wá bí ọ títí kọ́ ọ là á mọ́lẹ̀ o okùn ẹ̀mí jánu o àbúrò oníṣẹ̀lẹ̀ sí yín o Olúwayẹmisí wo ìkòkò ọwọ́ rẹ yìí okùn ẹ̀mí Yétúndé ni má jẹ́ kí bínú ó gbé ọwọ́ títí tó fi la kòkò yìí mọ́lẹ̀ nǹkan aburú ní ó ṣẹlẹ̀ o àbúrò oníṣẹ̀lẹ̀ sí yín ẹ wò mí wò ṣe wá rí kòkò ọwọ́ yín yìí ló so okùn ẹ̀mí yín pọ̀ mọ́ ẹ̀rù jẹ̀jẹ̀ tó fi jẹ́ pé òun ni ó máa ṣàtọ́nà yín ní bí ohun gbogbo tẹ́ bá ń ṣe yọ yẹ yín o inú burúkú ò ní bí yín o ẹ ní ṣubú dànù ẹ wò mí ẹ̀yin apapa akọkọ apọkọjárí apàwòròdósù apàdúró ọkọ májáyà lolo ìtàmọ̀wé àfijàfẹ̀rẹ̀ ẹ wò mí wò àbọ̀ owó gbọ́dọ̀ fẹ́gẹ̀ lójú iná àwọn mẹ́rẹ̀ẹ̀rin ni mo pè mo fi múlẹ̀ pẹ̀lú yín lè ní inú burúkú ò ní bí yín ẹ ní ṣíṣe o ẹ máa mọ̀ ṣe o. ẹwà tí má lọ sọ pé màá yára jù lọ tí màá lọ yára jù rọ́ngọ́ tó yẹ kùn ló lọ yára jù mí lọ kò sí nǹkan tó jọ kó tó ṣe mí kó má ti ṣe tí wọ́n ní ẹni tó bá yára báyìí ló ń gbé. Yétúndé, ó tó sọ fún wa ní kó máa bá ẹ. Gan ò ní sùúrù tó bá pàdé èèyàn bí èmi lọ́dọ̀ mi wọ́n sáfọ́fọ́ tí ni máa dùn mà. Hello. ẹ ká o kí ni mo lè ṣe fún yín. ọ̀rẹ́ yín ló rán wa sí i. ọ̀rẹ́ mi ẹ jọ ọ̀rẹ́ mi wò. oh madam ẹ lọ́rẹ̀ẹ́ méjì mrs Yétúndé. 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 abẹ́ lọ́rẹ̀ẹ́ méjì. tó bá pé Yétúndé ni èmi àti òjò ní business kankan mi ò ní kó bá mi kó workers wálé kó wá bá mi ṣiṣẹ́ so bí mo ṣe bá yín sọ̀rọ̀ ẹ get out kúrò nínú ilé mi anybody tó bá ní nǹkan ṣe pẹ̀lú Yétúndé I don't want to have anything to do with them get out. nuisance. ayé yìí lọ ohun gbogbo wa dópin ká má fúnra
ẹ̀rù jẹjẹ láyé gbà ọ́ ayé yìí lọ ohun gbogbo wa dópin ẹ̀rù jẹjẹ ni wọ́n. Jésù dára àgẹ̀lẹ̀ wọlé fún àgẹ̀ ẹ̀wọ̀n wọlé fún ẹ̀wọ̀n àdé ọba rẹwà ṣé lọ́ba 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 ṣé lọ́ba àwọn ọba bàbá ní wákàtí gbèsè ọwọ́ rẹ̀ ga kí gbogbo ayé lè mọ̀ pẹ́ẹ́lí lẹ́rọ wa níṣẹ́ lásán ò láyé ìgbé ogun wákàtí náà dé táyé yóò wá rí lágbàdàrà Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù ní agbára ẹ̀jẹ̀ Jésù bàbá wa àti ọlọ́run wa alpha àti omega àpáta ayérayé ọlọ́run ọ̀run mo pa á láṣẹ lórúkọ Jésù ara kó tù ẹ́ mo pa á láṣẹ lórúkọ Jésù ara kó tù ẹ́ ọlọ́run ìjọ ìmọ̀lẹ̀ títọ́ ọlọ́run gbé mi sọ́rọ̀ àdáwòdì ẹ̀yin ò ṣe nǹkan tì rí ọlọ́run kò ṣe ohun tì ní ó yá mo pa á láṣẹ tó bá rí bẹ́ẹ̀ gbogbo ohunkóhun gbogbo èdèkídè tí ayé lè dì ẹ́ lórúkọ Jésù ó yá èdè náà kó máa já lórúkọ Jésù ó yá èdè náà kó máa já torí pé lórúkọ Jésù gbogbo okun kó máa wólẹ̀ lórúkọ Jésù gbogbo òòṣà kó tẹríba ní orúkọ Jésù èdè náà kó máa já. arákùnrin kí ló dé kí ló ṣẹlẹ̀ kí ló wá. kí ló fẹ́ ṣe fún. mo fẹ́ ṣe ìtúsílẹ̀ fún lórúkọ Jésù. wò mí o gbọ́dọ̀ ṣe o ìyá rẹ̀ ló rán mi ọ̀rọ̀ àrèmábọ̀. kò yé ọ ni ìwọ àti ìyá ẹ̀ lẹ́lẹ́jọ́ eléyìí ti di ọmọ ìjọ ìmọ̀lẹ̀ òtítọ́ tòótọ́ torí kò kí ń pọ̀ ọmọ ìjọ ìmọ̀lẹ̀ òtítọ́ àrùn kì í gbé wọn dè bẹ́ẹ̀ ni mo sọ eléyìí ti di ọmọ ìjọ tòótọ́ eléyìí ò ní kú mọ́. ọgbọ́n tí mo wí èmi ò gbẹ̀sẹ̀ lára ọmọ yìí má ṣe o tó bá wá sí ojú rẹ̀ bá kàn pọ̀fọ̀ ara mọ́. kò yí ẹni ní orúkọ Jésù kí gbogbo okun kó máa wólẹ̀ ní orúkọ Jésù kí gbogbo òòṣà kó tẹríba ó yá mo wá pa á láṣẹ ní orúkọ Jésù Kristi ti Násárẹ́tì ó yá inú Olúwa kó máa jó ẹ ní orúkọ Jésù. Olúwa ó ṣe é òòjà yóò fi orúkọ rẹ lẹ́nu mi Olúwa ó ṣe é òòjà yóò sọ̀rọ̀ àdìgbàkúdà Olúwa ó ṣe é òòjà yóò bàlá ó yá mo pa á láṣẹ. mo pa á láṣẹ lórúkọ Jésù Kristi ti Násárẹ́tì ó yá omi ara rẹ kó gba àlàáfíà lórúkọ Jésù ẹ̀jẹ̀ ara rẹ kó gba àlàáfíà gbogbo ìdèkídè táyé lè dìé mo já lẹ́nìí lórúkọ Jésù ó yá ìdè náà kó máa já lórúkọ Jésù ó yá ìdè náà kó máa já ní orúkọ Jésù Kristi ti Násárẹ́tì ó yá ìdè náà kó máa já. lórúkọ ṣe ọlọ́run ṣe àlùwò lè ṣe àlùṣe ìwé ṣe òpin ìdámọ̀ ṣe jẹ́wàá ṣe. níbo ni mo wà yìí. ilé ẹ pẹ̀lẹ́ arábìnrin báwo lára yín. ó balẹ̀ sọ fún ọ níbo ni mo wà yìí sà. tó bá yá màmá ṣàlàyé fún yín ẹ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ẹ jẹ́ ká kí aleluya béèrè fún Olódùmarè yìí. hallelujah 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 ó ṣe òye. Eru Jeje Ni Won láyé yìí ẹ̀fúra ìfúnra ló gbàgbà pàjá òfúnra ó já náà bó
ó lè á máa tó rọra gbà àmọ̀ràn ọ̀rẹ́ mi òwúwo ṣùgbọ́n kò sóhun tó burú nínú kó gbà àmọ̀ràn ọ̀rẹ́ o ṣùgbọ́n pé ó tó gbà ká mọ̀ fúnra ayé ilé ìfúnra lógún àgbà ẹrù jẹ ni wọ́n láyé ká má fúnra ẹrù jẹjẹ láyé gbà ó ayé yìí lọ ohun gbogbo wa dópin ká má fúnra ẹrù jẹjẹ láyé gbà ó ayé yìí lọ.